ọmọ àmì ara rẹ̀ lọ́lọ́run máa fi gbogbo wa dá. Ẹ dákun bẹ́ẹ̀ bá ṣe ń wọlé, ẹ máa bá mi pè gbogbo àwọn jọ̀mọ́ mi, ẹ máa bá mi táàgì wọn. Ojú screen yìí tí mo fi ń ṣe kinní yìí, mi mọ̀ bóyá ó máa ń warm up ni, mi ò tí ì rí nǹkan kan bẹ̀. Bọ̀ máa fi fóònù ọwọ́ mi, èmi náà fi táàgì àwọn èèyàn, ẹ dákun ẹ bá mi táàgì àwọn èèyàn. Awuzu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Ọlọ́run ọba mi, àwa ṣètò tèmi yìí gẹ́gẹ́ bó ṣe máa ń fún wa láyè láti ṣe. Torí ntọ́lọ́run bá ló lè ṣẹlẹ̀ nìkan ló lè ṣẹlẹ̀. I thought I would be able to come and do it, but I was caught up in the virtual meeting tí mo wà. Mo láti kàn jẹ́ kí admin mi, Sister Laide, pẹ̀lú other phone ni wọ́n rí. It took longer. Bá dúpẹ́ fọ́lọ́run jẹ́ kí ẹsẹ̀ wa tún pé lẹ́nìí tí gbogbo wa tún lè wá ṣe ètò tèmi. Ọlọ́run ọba, àbọ̀ ẹ tó wá nípọn kó dáàbò gbogbo wa o. Kójú burúkú má wò wá. Káwọn ẹni ibi kó má lágbára lórí wa o. Ọ̀rọ̀ tá a fẹ́ wá sọ lẹ́nìí, Ọlọ́run jọ̀ọ́ má jẹ́ kó gbòdì létí ọmọ aráyé. Àti èmi àti gbogbo àwọn ẹ̀yin ìyá bàbá, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ máa ń bá mi wà lórí ètò. Ààbò Ọlọ́run tó dájú lórí gbogbo wa o. Wallahu yasimuka minan nas. Mo wá kí ẹ̀yin ìyá bàbá, gbogbo ẹ̀yin tí ẹ bá mi wà lórí ètò pé ẹ káàbọ̀. Ṣẹ́rí mi ò ní lè máa porúkọ ní kankan torí pé mo ti jẹ gbèsè ìjọ méjì program. Ṣé mo pé ọ̀nà fún ọ̀nà ọ̀run aláti ṣe. So bí program mẹ́ta, tọ́pìkì mẹ́ta ni máa jọ pọ̀ lẹ́ni yìí. Ẹ rí pé kíákíákíá bí iṣẹ́ bá ti ya iṣẹ́ ya o, iṣẹ́ bá ti ya ó ya. Bá àwàsá ọlọ́ládé mi bá àwàsá Àyìndé olórin, Àyìndé orin ti ṣúpọ̀ níkùn. Ẹ mọ̀ pé màá yìí forin yẹn náà sí díẹ̀. Orin yẹn ni mo ti fi kí gbogbo yín bóyá táyè bá wà. So kí n tó wọnú ètò lọ, ṣé ẹ rí tọ́pìkì wa? Mo jọ ń pọ̀ ni. Ìmọ̀ràn fún gbogbo àwa abiyamọ. Kí ló fa kíní? Ó ṣe wáyé pé orúkọ tí máa kọ́kọ́ rí gbọ́m Sister Adéṣọlá Ràṣídá tán rẹ́rìn. Kí ló fa gbogbo ẹ̀rín yẹn? Ẹ̀rín máa ń dùn yẹn, mo sọ fún yín. Ẹ dákun ẹ behave ara yín o Sister Adéṣọlá Ràṣídá. Ẹ behave ara yín. Kò burú. Ìmọ̀ràn fún gbogbo àwa òbí. Tọ́pìkì méjì ni mo mú pọ̀ tí mo fi sọ́bẹ̀. Then the other one tá máa sọ̀rọ̀ ń pa Yoruba actress, Sister wa Laide Bakare. So without any pé kíní, ẹ jẹ́ kí a wá wọnú ètò. Ṣẹ́rí kí n tó really wọnú ètò lọ, ẹ jẹ́ kí make announcement tí a sanwó fún. Ṣẹ́rí ilé ayé yẹn jẹ́ ká máa ṣe dáadáa. Kò sẹ́ni tó ṣe dáadáa tọ́lọ́run ó fi san ibi fún. Ẹ dákun ẹ bá mi tag àbúrò mi Ọláwálé Marus. Ẹ bá mi tag àwọn ustaz wa, my UK best scholar. Ẹ bá mi tag àwọn Rafford, ẹ dákun. Torí èní mi ò lè ráyè ṣe gbogbo àwọn tagging yẹn. Ẹ rí pé orin oníṣẹ́jú péréte gan ni mo gbé wọlé. Kò sí eré ní Moscow bó ṣe máa ń sọ. So ìdí tí mo fi ní pé ṣé rí ẹ jẹ́ ká ṣe dáadáa o. Torí pé kò sẹ́ni tó máa ṣe dáadáa nílé ayé yìí tí Ọlọ́run máa fi ibi san fún. Ní last week ni mo wá sọ sister wa opó gbogbo àwọn nǹkan lóríṣiríṣi tá a ti gbé ṣe tó wá jẹ́ pé ọ̀rẹ́ tó wà nílé ẹ̀ tó ní pé àsìkò yá kan wá kúrò tí mo sọ pé a lè bọ́ ọ̀rẹ́ gbìyànjú ìtọ̀rẹ́ ní ẹ dákun ẹ bá mi tag gbogbo àwọn ìyá bàbá mi, ẹ bá mi tag grandma mọ́mì mi Adéọlá Ìjànìyí, ẹ bá mi tag gbogbo àwọn èèyàn, you know, my mom Moronke Fẹ́lẹ́, mọ̀ gbogbo àwọn èèyàn yìí tí máa ń tag, ẹ dákun ẹ bá mi tag wọn. Ẹ bẹ́ẹ̀ rí gbogbo àwọn tí ó follow mi, ẹ bá mi tag gbogbo àwọn àtàwọn èèyàn tẹ́yìn fúnra yín gan mọ̀ pé wọ́n á rí nǹkan mú lò nínú ọ̀rọ̀ tí tọ́pìkì wa ti tẹ̀ ní. Torí tọ́pìkì oríṣi mẹ́ta òun ni àjọpọ̀ o, tọ́pìkì oríṣi mẹ́ta lájọpọ̀. So níjọ́ yẹn tá a wá sọ̀rọ̀ nípa sister wa opó, ìpè ọ̀rọ̀ ilé, ọ̀nà ilé. Ọláwálé Marus pè wọlé tí mo ní òkè á sọ̀rọ̀ lẹ́yìn ètò bá a ṣe jọ máa ń ṣe as usual. Mo wá fẹ́ fi sọ fún wa ìpè pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ọba, ìrànlọ́wọ́ Ọláwálé Marus àti Alesta TV, sister wa opó yìí, after the program, torí mo bá wọn sọ̀rọ̀, wọ́n sọ ilé tọ́rí àtọwọ́ agreement àti commission, sister yìí bá lọ gbalé, so wọ́n lè wà ń bẹ̀ pẹ̀lú àwọn ọmọ wọn, wọ́n lè wà níbẹ̀. Ṣé irú program yóò máa ń dùn mí sometimes pé tí a bá kí ń rí àwọn èèyàn lórí ẹ̀, so mo dúpẹ́ lọ́wọ́ Ọláwálé Marus fún yẹn. Then again, my UK best scholar, Ustaz Balogun Gafar,
Want to send another 100,000 naira fún wa towards our feeding of people during Ramadan. So ẹ bá mi tún ṣàdúrà fáwọn náà. Sister wa kan 20,000 naira. Wọ́n ní kí má dárúkọ àwọn. Wọ́n send ẹ̀ sí mi. Àwọn ń ṣe àjọmọ́ wa lórí Facebook bọ̀. Jọmọ́ wa lórí kíní WhatsApp status tèmi. Mo máa ń share program yìí síbẹ̀. Bí mo ṣe ní kẹ́yìn náà máa share pẹ̀lú àwọn èèyàn. Kẹ́ máa ṣe. Ṣẹ́rí topic tá a wá treat lẹ́ni. Bó tilẹ̀ jẹ́ pé ṣẹ́rí èèyàn máa kú o. But there are some things that we could prevent. Táwa fúnra wa tá lè prevent. Ẹ rí pé mo fi kíní kan síbẹ̀. Kíní prophetess fún mi Lucas. Ẹ bá mi tag gbogbo àwọn brother lékè. Ogun ẹ mọ̀ gbogbo àwọn àwa náà má jọ mọ̀ torí àjáde fúnjọ́ bíi mélòó. O mo fi ní pé ore tẹ́ lè ṣe mí náà nìyẹn. Èmi ìkúkú tí ìgbà kọ́bọ̀ ńbẹ̀. Mo wá ń ṣe pé fọlọ́n fànàbí ni. Bọ̀tẹ́ bá bá tag gbogbo àwọn èèyàn. Gbogbo àlè jọ ṣe. Ẹ rí pé mo post kíní kan. Àwọn màmá wa nínú Olúwa. Prophetess Fúnmi Lucas. Ẹ rántí ìgbà tí mo ṣe kíní Christmas giveaway. Ẹ rí pé for me it's not religion. It's about humanity ni. Èmi ò ń discriminate. Èèyàn Christian, èèyàn Muslim. I have Christian friends. I go to their church with them. And when I'm doing something, I have my Christian friends. They come here with me. Àwọn tó tiẹ̀ tún jóyìnbó. Màá ti mú scarf fún wọn pé kàn fi borí. Bọ́tẹ̀ wá kàn so mọ́rùn bọ́bá ṣaṣẹ́ṣá. Wọ́n fi nǹkan kan borí. So for me, it's not about religion. Ojú ere Ọlọ́run ni. Ẹ rí mo ṣe fi síbẹ̀ pé prophetess wa fún mi Lucas. Ẹ lọ follow page wọn. Sherry, not only is she a humanitarian, she's a philanthropist. Ọ̀rọ̀ Ọlọ́run wọ́n jẹ́. Èmi á máa wà lórí program wọn. Mùsùlùmí pẹ̀lú bí mo ṣe kíní. Orí program wọn èmi máa ń wà ńbẹ̀. Sherry, gbogbo bí kíbi tán bá ti ń sọ̀rọ̀ ìyìn rere. Ọ̀rọ̀ Ọlọ́run náà ń sọ ńbẹ̀. Èmi ẹ máa rí mi ńbẹ̀. Ẹ máa rí mi ńbẹ̀ torí wọ́n ò ṣépè ńbẹ̀. Wọ́n ò pọ̀fọ̀. Èèyàn ń ṣàdúrà. Bí wọ́n ṣe lè ṣe, ẹ máa rí mi níbẹ̀. Program wọn bọ̀ lórí Instagram. When she's on Instagram live, Instagram to man stream here. And me be more the master allow man be o. More the master because that's how I was raised. But I me like I me I draw non shame. So that call about me follow. Prophetess Fúnmi Lucas. She's on Facebook. She's on Instagram. She's on Kini. Sherry, ibi tó bá dá, èmi máa ń pèrò sọ́kàn síbẹ̀ ni. So, ore lẹ máa ṣe fún mi. Àdúrà lẹ máa ṣe fún mi torí pé tẹ́ bá rí kíní wọn tó ń ṣe kíní ńbẹ̀. Nígbà tó bá ní Olúwa tí èṣù jáde nínú ayé wa, tí èṣù jáde, tí wọ́n jáde, agbára ẹ̀mí mímọ́, ẹ̀rẹ̀ mi ńbẹ̀ máa máa ṣàmì ni. Torí we don't know. Gbogbo bí tó ọ̀tá pọ̀ jẹ́ ní mi lọ. So, kọ́lọ́run kó gbàdúrà gbogbo wa. So, Ustaz wa Balógun Gafar. So bí mo ṣe sọ lọ, Christmas giveaway wa. Mama wa yìí, ó ní tó fi support wa. Èmi ò wá kí n ṣalájẹsẹ́. Oh, King of Truth blog. Sister, me longest time. How are you? Ẹ ṣeun. So, mama wa yìí, nígbà Christmas, wọ́n ṣe, so mi wá ní nítorí pé Christmas ò sí ti Ramadan ló ń bọ̀. Easter náà wà ńbẹ̀. So, àwọn èèyàn Olúwa bẹ́ẹ̀ yẹn. Èmi sì sọ fún yín, ẹ lọ bá mi follow wọn. Ẹni àdúrà ni wọ́n. Ẹni àmì òróró ni wọ́n. Pẹ̀lú pàápàá. Ṣé àwọn èèyàn tẹ́mi bá lè vouch fún tí mi ò rí nǹkan pé o àwọn kinní kan tí inú kọ́ ló pẹ́ nìyí. She gives. Ẹ rí lórí kinní wọn lọ. She's on TikTok. Ẹ rí bó ṣe máa ń ṣàánú fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Sister mi Ọmọlára Àdùkẹ́ Lawrence. Kábíyèsí o. Mo yí ká ọ̀tún, mo yí ká òsì o. Princess. Mo kí yín o. Mo kí yín o. Báwo lè ní ó ti rí princess? I love you o. I love you o. Ẹ̀jẹ̀ ni ó dá o. I love you so much, princess. Thank you for coming. So, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Láwálé Marus. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Ustaz. My UK best scholar. 100K towards the feeding of people during Ramadan. Láwálé Marus. Ìyá opó tí ó ní ìdílé. Tó ní ìdílé. Ẹ̀rí pọ́ pè wọlé. A máa send owó ilé àtọwọ́ commission at agreement. Opó yìí máa gbà ẹ bá mi ṣàdúrà. Ṣé wá rí again Láwálé Marus the 40,000 promise. Mi ìrá àwọn ọmọ Ráfọ́ọ̀dù bí mi ìrá àwọn ọmọ Fáwìn bí. Ṣé rí eléyìí tálá ìmọ̀ kan wọ́n fi ń ṣe àwọn ló ń ṣe òun tọ́ta àwọn òfin ní ṣe wọ́n. Torí nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí yìí, in tí mo ti sọ̀rọ̀ lé lórí dáadáa ni. Many times. Ṣé rí kálá máa ń gbọ́ ni àwọn nǹkan kan wà tá lè prevent. Tó jẹ́ pé àìmá dúró síbi tó ti ń sọ ọ̀rọ̀
níbi tí ó kọ́ wa lọ́gbọ́n tí ó tún lé ayé wa ṣe a kì í dúró síbẹ̀ òun ló máa ń jẹ́ kẹ́lòmíì wa kó lọ kó sí páńpẹ́ ayé torí gbogbo nǹkan kọ́ la máa ní Ọlọ́run ni èyí táwọn èèyàn ń fọwọ́ ara wa fà wà nú ẹ̀ pẹ̀lú so Ọláwálé 40k tó máa ń sọ every week láti ìgbà tó ti rí promotion ó tún ti send ti week yìí náà pẹ̀lú pàápàá so ṣe wá rí nǹkan kan títí eléyìí máa fi jẹ́ mẹ́rin yẹn èmi láàmú èèyàn mẹ́rin yẹn ó wá ní kí n bá òun fún brother Adé Akóredé ní 10k ó dìdí mú yẹn ni ó tiẹ̀ jẹ́ kí 10k extra ó fi 10k yẹn lé so irú oore tí Adé Akóredé wá ń rí torí èmi gan ò tí ì rí brother yìí lórí show yìí èmi ò mọrú àdúrà tí brother Adé Akóredé ń ṣe tó jẹ́ pé kò sí bí nǹkan kan lọ́sẹ̀ kan ṣá á kàn wọ́n ni bí ó jẹ́ látọ̀dọ̀ Alẹ́ṣì á jẹ́ látọ̀dọ̀ Láwálé kí gbogbo àná kà máa rí irú oore bẹ́ẹ̀ o èmi ò mọ bó ṣe ṣe o so but brother Adé Akóredé 10k Ọláwálé ló fi extra 10k instead of the 40k 50k ni ó wá dárúkọ brother Adé Akóredé gangan gbangba báyìí ni so Ọlọ́run á gbàdúrà gbogbo wa so èèyàn mẹ́rin yẹn àáwọ̀ èèyàn mẹ́rin tó máa jẹ́ ní títọ̀sẹ̀ yìí so ẹ bá mi ṣàdúrà ẹni àdúrà Ọláwálé my UK best caller àti gbogbo everybody tó ti support me one way or the other Dámilọ́lá kí ló fẹ́ rin àbòsí ọmọ fi sọ pé brother Adé Akóredé tá à ń wí ìgbà àrí wọn lórí iṣẹ́ mi síbọ̀ èmi ò mọ̀ irú nǹkan ṣe bóyá ní Psalm 23 tó máa ń ké ni tọ́lọ́run fi ń gbàdúrà wọn so ẹ jẹ́ ká wọnú ètò lọ ṣẹ́rí mo sọ fún yín pé topic oríṣi mẹ́ta òun ni mo papọ̀ mo sọ pé ìmọ̀ràn fún àwa òbí then mo tún wá ní actress Laide Bakare ṣẹ́rí lórí ti actress Laide Bakare yẹn 3 different topic tó yẹ kí wá treat níjọ́ kọ̀ọ̀kan ni o ẹyọ kan tèmi mo ṣáà jọ mẹ́tẹ̀ẹ̀ta mo jọ pọ̀ tèmi dẹ̀ yé mi tí mo fi jọ pọ̀ torí ká lè fi rẹ́ kọ̀ọ̀kan ṣẹ́rí sísítà wa tí wọ́n pa kí Ọlọ́run bá kó jọ kó bá àforíjì wọn sísítà Àdíjà ta ṣàdúrà fún ní bíbá tí wọ́n pa gbọ́ tí mo fi sọ pé ẹ tàgò nílé ẹ tàgà àlejò táwọn èèyàn bá wá ń gbọ́ program mi yìí ni there are some things tá lè ṣe àwọn tó ti ń tẹ̀lé mi látọdún kan tí mo ti bẹ̀rẹ̀ speaking spoken yìí ó yẹ kán lè wá jẹ́rìí sí kán máa tag mi bá I've told many people àwọn nǹkan tá lè ṣe tá bá pàdé èèyàn ewu tó wà nínú pé ká máa pàdé èèyàn tá rí online ní chat kìíní ṣé rí irú nǹkan báyìí ó yẹ kò yẹ ká máa yìí máa sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ bó ṣe jẹ́ pé òkè tábà tiẹ̀ wá ní a fẹ́ lọ date online date ọ̀hún gangan things that we could do how we could protect ourselves mo ti wá sọ ẹ̀yin tẹ́ ẹ bá ti ń follow mi ẹ dákun ẹ sọ pé yes láì má go to it in too detail torí àsìkò tá a fẹ́ fi ṣe mo ti wá sọ pé ẹni tẹ́ ẹ mọ̀ rí tí ò ṣe pé èèyàn kan ti mọ̀ rí àbẹ́ èèyàn kan mo ní ọ̀dà ẹ ti wá ń sọ̀rọ̀ nìyẹn ẹ rí pé ẹ tiẹ̀ ti wá ń láìkì ọ̀yẹn kẹ́ni wá ní ẹ tiẹ̀ fẹ́ jáde lọ fún déètì mo ti sọ pé open place ẹ má dé ever dá lọ ẹ lọ pẹ̀lú ọ̀rẹ́ ẹ lọ pẹ̀lú èèyàn tó yẹ pé open place open restaurant níbi tó jẹ́ pé gbogbo èèyàn ló kún bẹ̀ tí security ẹ ti sọ fún àwọn èèyàn ńlé ẹ ṣe àkíní yín gan gbogbo movement yín pẹ̀lú àwọn èèyàn tó jẹ́ gbogbo nǹkan yẹn ni mo ti wá sọ ìdí tí mo fi wá sọ nǹkan ṣe rí most àwọn nǹkan tá a bá ń ṣe sister Àdíjà ti kú sí i kọ́lọ̀ ń bá wa dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n but àwọn ẹni tó wá wà láyé ṣe rí ẹni tí ò tí ì kú tó jẹ́ pé bí ìgbà tó jẹ́ pé kinní ni ọgbẹ́ ọkàn ayérayé mama sister Àdíjà yìí before kíkiní ti sister Àdíjà yìí tó ṣẹlẹ̀ ìyá ẹ̀ ṣe surgery ojú ó ṣe eye surgery ojú ẹ wá wo nísìn sister Àdíjà náà lẹni tó dàbí pé ó kàwé jù nínú àwọn ọmọ tí ìyá yìí bí sister ti wà níbí báyìí tó jẹ́ pé sister fún Àdíjà ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n ẹni yìí gan kò jọ wòsíwòsì tọrọ kọ́bọ̀ lẹ́ni yìí náà kàn fi ṣàkànfí yìí mọ́ nínú àwọn ọmọ tí ìyá yìí bí sister Àdíjà mú àbúrò wọn tó kéré ti bí sọ́dọ̀ tó ń bá wọn tọ́jú ẹ̀ ẹ wá wo bí gbogbo àwọn oníròyìn ṣe ń gbé káàkiri ìpolóṣó ni sister Àdíjà tí ò dẹ̀ kí ń ṣolóṣó sister Àdíjà ti lọ́kọ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ marriage yẹn ò work ni ó bímọ kan nínú marriage yẹn ọmọ yẹn kú ọkọ yẹn lùlùlù ṣé rí ọmọ fi sọ pé àwọn obìnrin ń gbà mí desperation ká máa gbà mọ̀ràn the wrong ìmọ̀ràn Ọlọ́run ò ní jẹ́ ká kó sọ́wọ́ Ọlọ́run ò ní jẹ́ ká kú fọ̀tayọ̀ ẹ wá wo ìyá tó jẹ́ pàtìjẹ àti mu gan nira
mo ń láti send owó sí wo ẹ mọ̀ láì àwọn nǹkan kan wà tẹ́ pé mi ò kí ń gbé jáde ó mo fi sọ pé ṣé rí ẹni tó bá fẹ́ ran màmá tí sister Adija ìfisílẹ̀ ẹ jẹ́ ká gbàgbé nípa àwọn siblings wọn ẹ jẹ́ ká focus on ìyá yẹn gbogbo àdúrà gbogbo wa ni pé ká gbẹ̀yìn àwọn arúgbó wa ìyá sister Adija ò lè ṣiṣẹ́ mọ́ kí sister Adija tó kú gan ìyá ìṣe operation ojú màmá yóò ríran dáadáa ẹ wá wo ẹkún tí ìyá yìí ń fojoojúmọ́ sun pé kò rí òkú ọmọ ẹ̀ wọn ò rí kankan ẹ wo ìbànújẹ́ ayérayé ipe ọmọ kú ẹni tó ra apárapá ẹni tó ra etí rẹ etí ẹni tó ra ẹyin ojú yẹ ẹyin ojú tó wá jẹ́ wípé Azeez wọ́n ti rí mú o ó sọ bó ṣe pàdé online ọmọ sọ pé ṣe rí àwọn ibi tó bá yẹ ká ti dúró sí ká gbọ́ ọ̀rọ̀ brother mi Wálé àbúrò mi ó sọ kinní kan pé ẹ má kàn wà lórí ibi ìbàyí lásán àbúrọ̀dá dé Akóredé wọlé dé mo rò pọ́ ti pè yán ti sọ fún yín pé 10k tún ti jáde fún yín lọ́sẹ̀ yìí èmi ò mọ ohun tẹ́ fi ń ṣe o bóyá kẹ́ wá sọ fẹ́mi náà bóyá lè máa jẹ́ káwọn èèyàn dúró sórí prógráàmù mi wọ́n lè máa gbọ́ ẹni pé mo máa ń ṣàwọn àdúrà kan pé ọ̀rọ̀ ò ní gbé tí ọ̀tún wa wọlé wa alaikum salam brother Muideen ọlọ́run ò ní jẹ́ kó gbé tí ọ̀tún wọlé kó gba tòsí jáde mo máa ń sọ pé tá a bá fẹ́ jáde kúrò lẹ jẹ́ ká máa ṣàdúrà mo lẹ́ni tí ò bá màdúrà ṣe gan mo tún sọ fún yín orin tẹ́ pé èmi lèmi compose orin yẹn fún bàbá wa Òbé commander ipe mò ń jáde lọ lónìí Olódùmarè jíjáde wa ká má pàdé àgbákò ohun tá ń jẹ la wà lọ bàbá ká má pàdé ohun tí ó jẹ wá dandan kọ́ ni kóhun yín dùn tó ohun tèmi ṣe mọ̀ pé mi gangan la lóyin lóhùn kẹ́kàn sọ jáde lọ́rọ̀ kẹ́ má tiẹ̀ máa dúrà sí kẹ́kàn sọ pé ọlọ́run mò ń jáde lọ ìjáde mi ọlọ́run má jẹ́ ìpàdé àgbákò ṣé rí ọlọ́run má jẹ́ ká ní pé sister Adija yìí ó pàdé àgbákò ni torí pé irun kó wá jẹ́ pé sister Adija yìí sister àwọn tó ń fọ́lù àwa yìí sister àwọn yẹn ò tí ì máa fọ́lù wa ń gbà yẹn ọlọ́run ló mọ ibi tó ń lọ ìyẹn ò ní jáde lẹ́nu mi ọmọ fi máa ń ṣe níbi èmi nǹkan tí ò bá ti sí làákàyè àbí kíní kan bẹ́ẹ̀ lè rí mi ń bẹ̀ ṣé ní possibility wà kí sister Adija má kó sí irun tó kó sí yìí ọ̀rọ̀ rẹ lẹ́nu sister wọn gangan ẹ gbọ́ inú wọn ò dùn pọ́ńpẹ́ sister wọn lálọ́ṣẹ́wó ẹni yóò ṣaláṣẹ́wó kò ṣaṣẹ́wó kò rí kọ́bọ̀ gbà online ló ti pàdé Azeez ti dá ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ obìnrin légbodò àwọn òbí oríṣiríṣi ló ti fi sínú ẹkún torí pé àwọn obìnrin tó ti lọ pàdé ẹ̀ kéèyàn máa ta odindi èèyàn ní 30,000 naira láìkí ògúnfẹ́ gan èèyàn lè rògúnfẹ́ 30,000 naira odindi èèyàn ó dẹ̀ máa tún àwọn obìnrin yìí ní online ó níbẹ̀ tó lọ Azeez join ẹgbẹ́ kan tó jẹ́ pé táwọn yẹn ń ṣe nìyẹn àwọn ẹni tó máa ń tọ́ bá kàn ti pè Azeez pé òkè wọ́n ti nídìí odindi èèyàn 30,000 péré náà máa ń fún Azeez ti ní babaláwo kan ìyàwó babaláwo obìnrin òun ni ó dẹsẹ̀ wọn mú tó bá ti jóbìnrin wọ́n á dẹ̀ kún wọn Azeez ní tòun ni pé kọ́kàn sọ 30,000 yẹn fún òun ò mọ gbogbo bó ṣe gbogbo èyí tó kù babaláwo yẹn bọ̀ níbo Azeez ti ń ráwọn èèyàn online ṣé rí Azeez nìkan kọ́ ó lóun join gang yẹn ni o òun ni mo ṣe tún wá tún ọ̀rọ̀ yìí sọ òun mo fi ní ṣe rí àwa òbí bóyá láti kékeré táwọn ọmọ wa ta ti lọ́mọ bóyá ní káàtì ya ti máa fi kọrin sí wọn létí kó tó di pé ó máa wà too late káàtì máa sọ fún wọn ewu tó wà nínú pé ẹni tẹ́ ẹ̀ mọ̀ rí kẹ́ ẹ̀ ti sáré ní pé ẹ fẹ́ lọ bá báwo lẹni tẹ́ ẹ̀ tí mọ̀ tẹ́ ẹ̀ mọ́lé tẹ́ ẹ̀ mọ́nú ẹ̀ ká pàdé níbì kan tí ò ń ṣe open place ká ti máa wá lọ ṣé wá rí pé àǹfààní wà nínú pé kéèyàn máa gbọ́ ọ̀rọ̀ Olúwa torí pé tẹ́ bá lọ sílé ìjọsìn wọ́n ti sọ fún yín pé ẹ̀ṣẹ̀ ni àgbèrè ẹ̀ṣẹ̀ ni kò sí ṣé ní kò tẹ̀ wá jẹ́ pé àwọn pásítọ̀ yìí náà kò tẹ̀ jẹ́ pé wọ́n fi kún kó jẹ́ àwọn ìmáàmù yìí àwọn àfáà yìí náà kọ́ máa fi kún bó ṣe rí èmi sọ nǹkan kan ṣé ní kò tẹ̀ wá pé dádì mi kó jẹ́ pé wọ́n ṣàkàn gbá àwọn òjé kan lé mi lọ mo máa ń sọ pé àwọn wà kan wà ẹ wò mo ti dá wà fúnra mi mo ti wà nílùú òyìnbó a ní mi ò tí ì lè ṣe up till now ṣe rí àwọn ìbẹ̀rù tó ti fi sí wọn lọ́kàn láti kékeré yẹn kíní yẹn yìí wà ń bẹ̀ fún mi mo sọ fún yín pé àáfàá lè kéwu wa nílé kéwu ló ti ní pé
ẹ̀ṣẹ̀ ni pé ara àwọn obìnrin temple ni ṣé ní kó wá jẹ́ pọ́n tiẹ̀ wá purọ́ pé tọkùnrin bá kàn bà léèyàn láì ṣe jẹ́ pé kíní gbogbo orí ayé wa náà ń fà lọ ṣé mo pé kíní yẹn ó jẹ́ ìbẹ̀rù fún mi pé kí ọkùnrin kóbìnrin kàn máa sùn kiri ẹ̀ṣẹ̀ ni mo ti sọ yẹn sì pé online dating ẹni bí mo ṣe ń mú gbogbo topic wọnú ara wọn òun ni ó wàá gbé mi dé orí ti Laide Bakare torí nǹkan tí mo ṣe dárúkọ ẹ mọ̀ pé ordinarily mi ò kí ń dárúkọ lórí program mi but actress Laide Bakare she's a public figure àìmọye àwọn obìnrin tó jẹ́ pé they look up to her intan ṣe ṣe rí gbogbo wa la ni bẹ́ẹ̀ mi gan ṣe wà yìí mo ní kíní fáwọn star àwọn public figure tí mo rò pé oh wow how I wish I could be like these people like that person when I was still a bit young adẹ̀yìn láwọn tó jẹ́ pé àwọn náà fi ń ṣe role model ṣé ló yẹ kí n play kíní yẹn gangan ni but mi ò fẹ́ play ẹ̀ torí àsìkò wọ́n interview sister yìí ni alárí àwọn TV kíní àwọn ní kíní views ẹ̀ nípa ìgbéyàwó àti nípa pé bóyá pé àwọn ọkùnrin tí wọ́n ń cheat on their wife bla 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 nígbà tí sister wa yìí ti tẹ́gbẹ́ sister Laide Bakare ẹ dákun no derogatory comment ẹ má jà bú wọn o bóyá ojú táwọn fi rí nìyẹn o bó ṣe rí ojú tèmi wá fi rí lèmi wá sọ ní lọ fẹ́ pé ká sọ̀rọ̀ lé lórí torí fún àwa obìnrin ṣe rí torí ẹni tá a bá fẹ́ la fẹ́ fi ṣe role model a fẹ́ look up to a fẹ́ ṣe gbá a fẹ́ ṣàwò ṣé n tán kọ́ wa yìí èmi ò ní tí sister Laide Bakare sọ ò dá o ojú tèmi fi rí ṣé mo pé ọ̀rọ̀ ilé ayé yìí lú gángan ni mo máa ń sọ tó bá kọjú sí ọ̀rẹ́ mi ó lè kọ̀yìn sọ́mọ ẹlòmíràn kò sẹ́ni tá òbí tí ò ní rí wí bí ilé ayé ṣe wà nìyẹn ìwà ọ̀dàlẹ̀ ń bẹ lára ọkùnrin gan tóbìnrin ń bẹ lára ẹ̀ mú sọ ọlátàǹwá tó bá ṣe pé kà á sòdodo adéyẹmí torí àbúrò mi ni Mr. Google tó bá ṣe pé kà á sòtítọ́ gbogbo wa náà la ní lọ́wọ́ mi ò ní táwọn ọkùnrin ṣe ò dáa o ẹ dákun ẹ má gé orí mi o ẹ̀yin feminist ẹ̀yin women's rights kìíní ẹ dákun o bọ̀ ṣáà wa lè ní pé nítorí pé ọkùnrin ó ní ju ìyàwó kan lọ káà wá fẹ́ fira wa wọ́kùnrin bí ọlọ́run ọba tó pín ó mọ bó ṣe pín lọ́lọ́run fi wọ́n ṣe olórí lórí wa wọ́n ní wọ́n yọ wá kúrò nínú ìhà ọkùnrin wọn ò ná yọ ọkùnrin nínú ìhà wa torí bẹ́ẹ̀ bá ju abẹ̀bẹ̀ tèmi sílẹ̀ nígbà àgbà ibì kan náà ni màmá fi lélẹ̀ I don't have to be popular I want to just say the truth torí pé tó bá di ọjọ́ ìkẹyìn tí ó máa bi mí pé ìwọ Sùúrà Ọlátàǹwá ilé ayé tó wá kí ló fẹnu ẹ sọ ǹjọ́ sòdodo ǹjọ́ orí nǹkan tó rò pé ó wá sọjú tí wọ́n fi rí sister wa Laide Bakare yìí bá ní pé àwọn máa advice àwọn obìnrin pé obìnrin ò nídìí láti kọ́kọ́ sílẹ̀ kàkà tóbìnrin fi máa kọ́kọ́ sílẹ̀ yẹn kóbìnrin náà máa cheat on ọkọ wọn kó wà nínú ilé ọkọ kóbìnrin sì mọ ṣàgbèrè òun lèmi fi wá gbé wálé ní pé kí lè ro tiyín nípa ẹ̀ kí èèyàn sọ lórí kíní obìnrin kó wá sọ pé àwọn obìnrin ò ní láti máa kọ́kọ́ sílẹ̀ bíi ti báwo kán wà nínú ilé ọkọ yẹn ẹ ṣe bọ́kọ wọn cheat on them kóbìnrin náà máa lọ máa cheat ẹ má bínú ìyá wa o public figure ní star ní wàhálà mi ò lè nù èékánná ẹsẹ̀ yín bàtà ẹsẹ̀ yín gan mi ò lè nù but ojú tèmi wá fi rí òun lèmi wá sọ lórí my small platform yìí mo dárúkọ yín torí pé public figure ní àwọn public figure wa a máa ń dárúkọ wọn ẹni pé máa ń dárúkọ Mr. Google ustaz mi my UK best scholar public figure ni wọ́n torí ìmáàmù ni wọ́n àwọn anybody tó bá ti ń dúró síwájú kíní tó ń preach fún gbogbo àwa aráyé public figure ni wọ́n kò ń ṣerú àwa èmi oní 3 people ẹ̀rí 3 people watching yìí ṣé wá rójú tèmi fi rí tèmi wá fẹ́ fi ṣèdánilẹ́kọ̀ọ́ fún àwọn obìnrin ẹlẹgbẹ́ mi tó wà lórí ìkànnì yìí torí most àwọn tí ń follow mi obìnrin ni wọ́n èmi wá fẹ́ sọ fún yín pé gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí wọ́n kọ́ èmi ní ilé kéwú Arabic school láti kékeré ẹ̀ṣẹ̀ burúkú ni fún obìnrin tó bá ní pé torí ọkọ ẹ̀ ṣe kinní kan ìwọ náà wá lọ ẹ̀ṣẹ̀ burúkú ni o ṣé níbi táwọn àfáà wá sọ fẹ́mi díẹ̀ dákun báwọn àfáà bá wọlé bóyá wọ́n á correct mi torí mo yìí kéré ń gbà mo fi sọ pé bóyá kàn fi brainwash wa ni o
wọ́n ní tí ó bá di ọjọ́ ìgbéǹde on the day of judgment àwa obìnrin tí a bá yàn àlè mọ́ ọkọ wa lára ó máa so wá kọ́ báyìí ó ní tó bá wá so wá kọ́ iná kan ó máa dá sí wa lábẹ́ ṣe rí gbogbo spam oríṣiríṣi tó deposit sára wa wọ́n ìta wà márì tá àgbẹ̀ yan àṣà ń ṣe àgbèrè nínú ilé ọkọ wa gbogbo spam yóò máa wá ro tó a máa jáde ṣe rí tó bá ṣe ń ro tó báyìí ni ó máa jẹ́ kí iná yẹn máa kẹ̀ sí kí a lè mọ bá bẹ́ẹ̀ yóò ṣe gbóná tó abẹ́ yín ó gbóná débi pé subhanallah ẹni kílẹ̀ kò yí ni abẹ́ yín á gbóná débi pé ẹni kílẹ̀ tó yí so ó wá kù sí yín lọ́wọ́ ṣẹ́rí ká ní mo ṣe lọ́jọ́ kan bí mo ṣe fẹ́ ṣe ni kò bá gùn dáadáa ẹ rí pé mo gé gbogbo ẹ̀ kéékèèké torí pé bàbá wa gan mo ní kó má pè wọlé lénìí yìí ni wọ́n ń pè ní so ó dẹ̀ máa pè wọlé lọ́la lágbára Ọlọ́run Friday ni Tàlájì Adébáyọ̀ ó ní mo ṣe jọ mẹ́ta papọ̀ ó ní mi ṣe lè extend lé lórí pẹ́pẹ́pẹ́ so mo ti sọ fún yín nípa títí ewu tó wà nínú pé ká pàdé ọkùnrin online bóyá kí n kàn play kíní sister ẹni tó jẹ́ pé sister fún ẹni tá a wí fún òkú ọ̀run tó ní kí n jọ kí n bá wọn tún announce kíní ẹ̀ ń ba màmá wọn nínú jẹ́ gidi ọgbẹ́ ọkàn ṣáà wa lè fẹ́ ràn yà ọlọ́ni ìyà lọ sọ́run ọ̀sán gangan torí pọ́npọ́ ọmọ wọn láṣẹ́wó òun rè. ẹ kú mà ní Sunday mà ojú àwọn òṣìkàlẹ̀ èèyàn ó tẹ̀ tilẹ̀ jẹ́ pé wọ́n ti padà change narrative mọ́ wa lọ́wọ́ but kọ́ tí èmi kàn ń sọ lẹ́mìí mi ni wípé Allahu alam ohun tó pamọ́ ojú Ọlọ́run ni ó tò torí olórí burúkú bọ̀bọ̀ àṣìṣe yẹn ọ̀tọ̀ ní convention tó méèkì fún àwọn ọlọ́pàá ní ìdàtọ́mù tó tún sọ ní ojú tàwa náà lọ́jọ́ Monday wọ́n yà mí lẹ́nu nígbà táwọn press mu tí kò explain tẹ́lẹ̀ and àwọn press yẹn náà dẹ̀ ni wọn ò pressure kí wọ́n bèrè bí àwọn ọlọ́pàá wà tí ìṣàlàyé confession wọn fáwọn press yẹn tẹ́lẹ̀ débi tó lè fi question pé ṣèbí agbọ́pọ̀ sọ báyìí tẹ́lẹ̀ because lóòótọ́ olórí chat kan mi kan làwọn ti pàdé èèyàn àtẹ̀yàn pàdé online that is not a news ìyẹn ń ṣẹlẹ̀ kiri and òun náà ni gbogbo wa fi ń kẹ́kọ̀ọ́ yìí bí àwọn yìí tẹ̀ ń sọ ní orí ètò yìí ẹni ọkùnrin tó lọ pàdé obìnrin yẹn ń dejò tó ń de pósí mọ́ lábẹ́ àwọn ọkùnrin so online dating is not even advisable again torí ọ̀rọ̀ èèyàn kan náà nìyẹn máa fi ṣàríkọ́gbọ́n ọlọ́mọ ẹ̀kan fi ọ̀rọ̀ wa ṣàríkọ́gbọ́n aburú so ṣe mọ̀ pé gbogbo nǹkan yẹn kọ́ ló máa disclose to everybody òun náà tó dé pàdé ẹnìyẹn náà online òun náà try lọ́ọ̀kì ẹ̀ wọ́n fi jọ ń sọ̀rọ̀ láti last year tó ti invite láti November according to yẹn nǹkan tó sọ lọ́jọ́ Monday yẹn tí kò ráyè tí kò ń sọ yẹn nígbà tó máa interview ẹ̀ gbogbo nǹkan tó wá ń padà jáde ti social media ó ń sọ bíi pé ọjọ́ tóun bá sọ̀rọ̀ gangan ọjọ́ yẹn ló wá ó charge òun ní 15,000 òun send 6,000 sí lọ́jọ́ yẹn tó ń bọ̀ débi pé many comments many story làwọn èèyàn ti ń gbé látàná ẹ̀ lórí TikTok gbogbo ẹ̀ ń gbé àṣẹ olóògbé àṣẹ olóṣù ni in fact kíní yẹn ó break me down láti àárọ̀ àná wọláì because mo rò pé báwo lè irú olórí boko yẹn máa sọ̀rọ̀ ẹ máa gbàgbé sẹ́mo pé òun náà fẹ́ sọ̀rọ̀ káwọn èèyàn lè ráyè jèrè lára ẹni tó kú náà ṣé ti ẹyin mà mẹ́wàá nígbà tó yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ tí a ti kọ́kọ́ wá ń gbà yẹn nígbà tó ti track line yẹn náà ti track account ẹ̀ wípé àbúbáyọ̀ kan ṣe díù àbí wọ́n send owó ńlá kan sákàǹtì ẹ̀ àbáwọn ènìyàn náà kidnap ẹ̀ wọ́n ti go through gbogbo statement of account ẹ̀ tí wọ́n dẹ̀ rí pé gbogbo time January yẹn kò tiẹ̀ receive alert debit ni òun gan ló tún ṣe àwọn owó kékeré kan síta kò tiẹ̀ receive any alert ṣé ti yín mọ̀. ṣẹ́rí bí ìfẹ́ kíkí ní play lọ́jù ṣe mo pé torí àsìkò torí mo fẹ́ káwọn èèyàn pè wọlé ojú tán fi rí ẹ rí wípé sísítà olóògbé gangan leléyìí o màmá wọn gangan náà sọ̀rọ̀ òun ni mo fi jẹ́ páwọn nǹkan kan ìbànújẹ́ ayérayé ló jẹ́ fún màmá yìí ṣe mo pé kéèyàn má rí òkú ọmọ ẹ̀sìn káwọn èèyàn tún máa ní pé aṣẹ́wó ni olóṣó ni wọ́n wo àkáǹtì sísítà yìí o kò síbì kankan tí 6,000 naira tí ẹni tó pa tó pàdé online kò sí nǹkan kan kò rí wọn rí ẹ wá wo bí gbogbo àwọn èèyàn ṣe ń fi story èèyàn yìí tó fi ṣe ń ṣe lọ ṣé yẹn ò tó ẹkún ọgbẹ́ ayérayé fún òbí
ọmọ finisheri ẹ jẹ́ ká kan ká fi kẹ́kọ̀ọ́ ẹ gbọ́ nínú ọ̀rọ̀ sister olóògbé yìí náà ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n tó ní gbogbo àwọn nǹkan ẹ̀ làwọn dẹ̀ ti máa ń kọ́ lórí program wa sister yìí gan fẹ́ lè rò pé ká lóhun dẹ̀ mọ̀ nígbà yẹn kóhun tí ẹ̀kọ́ máa tag àbí kóhun máa send bó ṣe rí gbà tèmi ṣe gbogbo àwọn nǹkan kan tí ẹ̀ ṣẹlẹ̀ tèmi kan máa ń sọ pé you know these are the things we need to be careful àwọn obìnrin ara wa temple ní body wa kò kàn ṣe nǹkan táwọn èèyàn kan máa ṣe ẹ má jẹ́ ká máa ní ọkọ mi ṣe kíní kan mo máa ṣe ara ní fàbọ̀ sí ẹ̀ṣẹ̀ ní fún obìnrin so ó ní mo kàn ṣe play díẹ̀ ṣé mo pé topic tó yẹ kí n ṣe níjọ́ kọ̀ọ̀kan ni gbogbo kíní ẹ bá gbọ́ ẹ bá gbọ́ ti màmá oníkíní náà màmá yìí wọ́n ṣe sọ́jú ojú fojú wọn gan like is just ewu gbogbo adúrú ewu tó wà ńbẹ̀ àwọn obìnrin ẹ jẹ́ ká kúra wa ní ìjánu gidi then ṣé wọ́n rẹ̀ yìí tí mo tún máa sáré mú mọ́ kí n tó ṣí kí n mo sọ pé different topic brother Abdulsalam ẹ káàbọ̀ ṣe rí àwa òbí please ẹ jẹ́ ká pay attention sí àwọn ọmọ wa ṣe rí iṣẹ́ nìkan kọ́ o àbí afọmọ sí private school nìkan kọ́ ni pé àmójútó ọmọ o ọmọ kan Abíọ́lá ló ṣaláìsí principal school yẹn nínú kíní group school mi my old student association ọmọ yìí òun ni senior prefect ní school wọn ó mọ̀wé ìyá yẹn gbìyànjú ọmọ mẹ́ta ọkọ ẹ̀ ti kú ó dẹ̀ ṣiṣẹ́ ó fi àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta sí private school ṣé wàá rọmọ tó jẹ́ Abíọ́lá yẹn then eléyìí just for àwọn òbí nìkan kọ́ ló bá wí o àtàwa tíjà tá a bá jẹ́ olùkọ́ àbí gbogbo àwọn tá a bá tiẹ̀ ń jẹ́ pé à ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ọmọ kéékèèké please ẹ jẹ́ ká pay attention ẹ jẹ́ ká mọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu wa ṣe rí a lot of ways ló ń ṣẹlẹ̀ ń sìn àgàgáyé social media ẹ máa rí àgbàlagbà gan tó máa jẹ́ pé wọ́n búlì ẹ̀ títí á lóun lọ gbé ògùn jẹ á lóun fẹ́ para wọn ká má tí wàá sọ pé ọmọ kékeré ọmọ Abíọ́lá tá à ń sọ yìí òun là assistant senior prefect so ó dẹ̀ mọ̀wé gan wọ́n ṣe kínní wọ́n fi ṣe assistant senior prefect so teacher ló wá ń sọ fún pé o ìwọ ni ò bá win ní kínní election yẹn kó yẹ kó jẹ́ bọ́ngbà tó ò kí ń rẹ́rìn ká ló máa ń rẹ́rìn ni ó bá máa ṣe nígbà tí teacher ń sọrú yẹn fún student the same àwọn ẹlẹgbẹ́ student ọmọ yìí náà ọmọ sọ fún pé oh look at you you are just this oh fine dáadáa tó ẹni tó jẹ́ prefect oh ṣe kinní kan tó débi pé ọmọ yẹn délé níjọ́ kan ó sọ fún ìyá náà wá sọ pé ẹ ṣe rọwá ni ẹ ṣe ká ló máa ń rẹ́rìn ni ó bá win now ẹ ṣe bóun náà rọmọ yẹn ṣe rí àwa òbí a lè rò bí ìgbà kan ṣe kí ọ̀rọ̀ tí ò dáa ọ̀rọ̀ burúkú gbáà ni ṣe rí ìlà yìí no fine orin a máa jáde inú ọ̀rọ̀ mi ṣe mo pórin gangan lọ́lọ́run fi rán mi ìmàmá like am ìpàpá like am pàdí ẹ̀ like am oh yeah ṣe rí in tó bá ń jáde lẹ́nu wa ṣe rí tí àwọn ọmọ wa bá dé gan tó bá ní mom my friend said I'm not beautiful ó yẹ kẹ́ máa ní says who you are the most beautiful girl in the world kí àwa máa build self esteem wọn ni kò ṣe pé káà náà tún máa wá fẹnu wa gbé wọn wálẹ̀ pé ẹṣọ máa ń rẹ́rìn ni ó rẹ́rìn ní tòótọ́ náà ọmọ tí ò rẹ́rìn kí la mọ̀ lédè tí ò rẹ́rìn àmọ́ Abíọ́lá tá à ń sọ ìbà bẹ́ẹ̀ ti kú ìyá ló ń ṣiṣẹ́ gidi ó fi wó sí private school bó ṣe rí there are ways tó jẹ́ pàwọ́ òbí gangan tá a fi máa ń gbé esteem àwọn ọmọ wa wálẹ̀ tá a mọ̀ mo bí ṣeré mi máa gbogbo nǹkan tẹ́ bá rí lẹ́nu tèmi tá à ń sọ ń bíbà in tòótọ́ èmi fúnra mi máa ń gbẹ́jọ́ ara mi wá mo sọ fún yín pé mo láwọn ọmọ tó dàgbà tó jẹ́ pé mùsùlùmí bí iṣẹ́ ń wé ìjáàbù mi tí mò ń ṣe ogbó ẹ̀ ní àwọn ẹ̀gbọ́n láńlẹ́dì nígbà tí láńlẹ́dì mo wá sọ ni láńlẹ́dì tún sọ pé táwọn ọ̀rẹ́ òun bá ń bọ̀ mo ti wà lórí prógrámù rí tọ́rẹ̀ láńlẹ́dì bá àti kíní tí mo pa ṣó ẹni tó bá wà lórí kíní bíbà wọn á jẹ́rìí mi láńlẹ́dì dé wá sọ fún mi pé kí n jọ kí má máa tẹ̀hún débi bọ́ọ̀sì mo wá sọ bíbà mo ní ẹgbà mi lọ́wọ́ ọmọ yẹba ló jẹ́ kú òǹlé but ní mo sọ fún yín pé nǹkan tó jẹ́ kí n take it serious ó ní torí pé àwọn ọ̀rẹ́ òun yẹn máa ń fi òun ṣe ẹ̀yẹ́ school tó ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yín ò ṣẹlẹ̀ wọ́n máa ní èdè wo nìyẹn ẹ̀sọ́ èdè wo nìyẹn ẹ̀sọ́ ṣé rí èmi ò bá sí ń bẹ̀ èèyàn ò mọ bí kinní yẹn bó ṣe ń dun ọmọ yẹn tó kí ni mo ṣe mú adjust mi ò kí n bá dé mo dẹnu mo kàn máa ẹ mọ kíyàn máa dọ́gbọ́n yọjú mo wá sọ fún yín máa dọ́gbọ́n yọjú níbi ojú window
kó má bàa rí pé ìyá ẹ̀ lò jáàbù mo ju jàlábíà sọ́rùn. Ìyẹn alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, tí n bá ti rí pé àwọn ọ̀rẹ́ wà báyìí mi ò ní sọ Yorùbá. Ó dá máa ń nírú èdè wo nìyá òun sọ. Mo wá sọ bí báyìí because ṣe rí à ń láti wà sensitive to others people kini. Ṣe rí kí máa sọ pé what do you mean? Ìwọ ló fẹ́ pàṣẹ lé mi lórí ni àbí kini kan mi wà sensitive to her needs. Èmi kọ́ ni mò ń bá ọmọ yẹn wà ń bẹ̀ lójoojúmọ́. Kò ṣe pé landlady ní pé ìyá òun ugly àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Ṣé I have to respect that torí pé oríṣiríṣi ọmọ ló wà láyé nísìn. Mi ìyẹn nìkan kọ́ o. Ṣé rí tí n bá ń lọ sí school landlady mi ò kí ń lò jáàbù mo kàn máa wá fìlà mọ́rí ni. Ẹ mọ̀ pé kíyàn kàn dé fìlà pé kí irun orí mi má ṣí sílẹ̀. Torí wípé tí n bá múra bẹ́ẹ̀ lọ ọmọ yìí náà máa bully náà máa bú náà fi ń ṣe yẹ̀yẹ́. Pé kí ló dé tí yẹ múra bẹ́ẹ̀ yẹn kí ló ẹ wọ already dúdú ni mí láàrin àwọn funfun. Mo tún wá jẹ́ mùsùlùmí màá múra màá kàn wọ kaba gẹrẹjẹ kan. Nígbà táwọn kan bá wọ ṣòkòtò tó táìtì ẹ tiẹ̀ mọ rí gbogbo bèbèrè ìbàdí ẹlòmíì ni. Because I look different. Èmi wá kan náà wá ń bá ọmọ mi náà ń take out on. Kí má wá fi pé kí lọmọ yìí lè máa go through. Kí wá ní pé kíní mistake tí ìyá Bíọ́lá ṣe ní bíbá nìyẹn o. Principal school pé gbogbo àwọn teacher. Bíọ́lá lọ sí school lánàá. Ẹ mọ̀ bí pé kéèyàn lọ sí school lánàá kó di lẹ́nì. Kan wá ló kú. Ó wá pé gbogbo àwọn teacher. Ìpè tá bá kíní tẹ́ bá gbọ́ yẹn pé Bíọ́lá kú lóòótọ́ o. Bóun dẹ̀ ṣe gbọ́ káwọn tó máa bọ̀ ní school òun yálé wọn ṣẹ̀bọ̀ láti lè lọ pay kíní fún yẹ láti lọ console yẹ kó pay condolence. Nígbà tóun débẹ̀ ó ní ìyá Bíọ́lá bú ẹkún yóò ń kékéké. Òun bí pé kí ló ṣe ìgbé àbí nǹkan kan ni àbí sickness kan ni pé Bíọ́lá kúkú sùn ó jẹun alẹ́ ó sùn. Ìyá yìí tún ní baby sitter ó lọ́mọ ọ̀dọ̀ ó ní kúkú ó ní gbogbo ẹ̀ pàápàá. Ìgbé ṣèbí lára àwọn tó ń bá wọn ṣiṣẹ́ staff workers wọn wọ́n máa ń ra kíní tó máa tẹ́ fi ń pe kú paáyán ní Nàìjíríà. Ó lóun lọ fi sí àwọn people ó tún ní ibi tó ti ń fọṣọ ní laundry room wọn ló tọ́jú ẹ̀ sí. Ọmọ Bíọ́lá yìí jí láàrin òru ìyá ti sùn gbogbo everybody ti sùn ló lọ gbé kíní tó fi ń pe kú yẹn ló dàjẹ́ kó tó wá ṣe kíní yẹn ó kọ ìwé sílẹ̀ fún yẹ ó ní ìyá òun nífẹ̀ẹ́ gan ni o ó dẹ̀ ṣe ó tọ́jú àwọn dáadáa ó wá ní ṣe oore kan fún jọ tí àwọn àbúrò òun méjì tó kù tó bá wá sọ pé nǹkan báyìí tí mo ní ìyá sọ yẹn pé ṣé wọ́n parọ́ ni o kì í rẹ́rìn tó bá rẹ́rìn ni ẹ ṣe bó mọ̀wé ju ẹni tó mú senior prefect lọ wọ́n náà nítorí ò kì í rẹ́rìn wọn náà ṣe mú senior prefect ẹ dákun àwọn òbí ta bá ń ṣe bẹ́ẹ̀ jẹ́ ká stop torí pé ọmọ yìí wọ́n fi ṣe yẹ̀yẹ́ níta wọ́n fi teacher gan fi ṣe yẹ̀yẹ́ pé wo tiẹ̀ kí n ṣe kíní o tiẹ̀ ṣé mo pé àbí kan máa ń ṣe tá à ní mọ̀ pé wo bó ṣe múra wo bó ṣe rí wo bó ṣe dàbí ọkùnrin wo bó ṣe à ń pa self esteem wọn ni mo bẹ̀yìn torí tọ́lọ́ kò sí bàbá mi ṣèlérí kí ọmọ mi wo ọmọ mi beautiful ni ó mo fi kọrin ìlàyé no fine ìyá yìí bú sí ẹkún sọ fún principal yẹn pé Ọlọ́run má jẹ́ kóun fọ́ ara òun ṣera òun ìyá yẹn ò mọ̀ pé nǹkan tí ò dáa ni ṣé rí mo sọ fún ìkànnì tèmi nǹkan tó wà fún ara iwájú tó jìn sí kòtò ẹ jẹ́ kó kó àwa tá à ń bọ̀ lẹ́yìn lọ́gbọ́n inú ìyá Bíọ́lá ò dùn ìyá Bíọ́lá ò kò mọ̀ọ́mọ̀ ṣèkà fọ́mọ ẹ̀ ó lè má mọ̀ ṣáìdá ṣe rí n tó ẹ̀pù èmi náà mo máa ń sọ fún yín pé mo ṣe psychology débi tó lápẹẹrẹ níjọ́ tí mo mọ̀ pé mo take it serious mo sọ fún yín mo ti ń tẹ̀lé landlady pé kí ó yíjú padà ó sọ pé must you come you are the reason they make fun of me ṣe rí mo rí pé ọmọ mi ò ṣe bá mi sọ wàláì mo padà sí ẹ̀yìn omi ẹkún ń jábọ́ ní ojú mi mo dájókòó mo wò pé wow so nǹkan tọ́mọ yìí mú mọ́ra nìyẹn láti gbà yẹn mo kàn máa yọjú báyìí ni mo máa sá sẹ́yìn ilẹ̀kùn ní ẹnìkan kò ní rí òun nìkan ló kàn máa jáde mo adjust ìmúra mi tí n bá ń lọ sí school wọn torí nǹkan tó fi lè mú mi adjust ìmúra mi tí n bá ń lọ bí iṣẹ́ mi wá nítorí pé ọmọ mi ò kí ń sanwó fún mi ṣe mọ̀ pé tíyàn bá ń lọ bí iṣẹ́ ń bì báyìí bó ní iṣẹ́ bá ṣe fẹ́ kó múra ni mi ìbá jẹ́ mùsùlùmí èyí tó bá gba pé mi ò lè borí mi ò ní borí ni irú jọ́bẹ̀ ẹni máa dé wíìgì
wíìgì ni ó dúró bí scarf torí pé kò kí ń ṣe irun orí tèmi gangan irun orí wa gangan ni ṣé rí àwọn obìnrin tẹ́ bá rí tó bá dé wíìgì tá a bá lo scarf wíìgì gan scarf nítorí àkọlà ni irun máṣíìnì ni kíní tọkàn ṣe irun tọkàn ṣe tọkàn wújọ àti dé scarf nǹkan tó fi lè mú mi tí mo fi lè ṣe bẹ́ẹ̀ so bí n bá lọ school landlady náà kò sí ìmúra Áfíríkà ìyà kankan kò sí ìmúra ìjáàbù kankan kò bá dé I have to put my daughter's feelings into consideration mistake tí ìyá Abíọ́lá ṣe ìyá ẹ̀ wá ń ké òun sọ fún principal yẹn pé òun ò lu ọmọ òun rí ìyá yóò fọwọ́ kò lù kò ṣe nǹkan kan ebi ò pa ìyà ò jẹ́ bó ń rántí pé tọmọ yìí bá dé tó bá ní pé nǹkan òun máa ní ṣáwá parọ́ ni ìyá ẹ̀ lòun rò bíi pé tóun bá ń ṣe bẹ́ẹ̀ pé bóyá adjust ipe bóyá ọmọ òun á máa rẹ́rìn bẹ́ẹ̀ kan lọmọ ṣe ń rẹ́rìn gbogbo àwa abiyamọ ní fọwọ́ ara wa ṣera wa ẹ dákun ṣe rí láyé ìsìn kíní yẹn wọ́pọ̀ gan-an dẹ́nẹ jẹ́ ká máa bá àwọn ọmọ wa sọ̀rọ̀ nílé pàápàá ṣe rí ìbùnà ọmọ wa tí ò bá wa complain torí káwọn ọmọ tiwa kó má já wọn ní òmà ló máa búlé àwọn ọmọ míì ẹ jẹ́ ká máa fi ọ̀rọ̀ ìfẹ́ ẹ rí pé mo ti ṣe tọ́pìkì báyìí rí náà pé ìyá àti bàbá ẹ mọ nǹkan tẹ́ máa sọ lójú àwọn ọmọ ẹ̀rọ obìnrin mi báyìí á sọ̀rọ̀ sọ́kù ẹ̀ bí ìgbà tó jẹ́ pọ́lọ́ nǹkan ló dá our children are watching they are observing àwọn ọmọ wa náà ẹ má jẹ́ kán déta àwọn náà lọ sọ fọ́rẹ́ wọn pé ìwọ tí kinní kan ìwọ useless man bá a bá tiẹ̀ wá gbọ́kọ́ wá bá ṣe ohun tó dùn wá fún wa not in the presence of our children please ẹ má jẹ́ ká raise ohun wa lé ọkọ wa lórí torí pé à ń teach àwọn ọmọ wa obìnrin pé tó bá dàgbà kán má bọ̀wọ̀ fún ọkọ wọn that's what we are doing indirectly teaching our kids don't respect your husband because ńgbà tá àgọ́ bá ti dúró lọ́kọ wa lórí tá a ti sọ̀rọ̀ kò bá kùn gbé àwọn ọmọ wa máa dàgbọ́ máa ṣe the same thing èmi fúnra mi ò perfect o torí ayé òun pẹ́ yí nǹkan mọ́yàn lọ́wọ́ o bọ́ mò ń gbìyànjú gbogbo àjọ ń dára wa lẹ́kọ̀ọ́ bí báyìí ni òun mo ṣe mú mẹ́ta pọ̀ so màá ṣí ojú òpó sílẹ̀ èyíkéyìí tẹ́ ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí ṣé mo torí àsìkò ẹjọ́ ẹ jẹ́ ká kàn ṣe kò gbọ́dọ̀ kọjá àṣẹjú méjì torí àgàgà táwọn obìnrin yẹn ọ̀rọ̀ tí sista Laide Bakare sọ ìyá wa ẹ dákun mi ò tó yín o mi ò wá fi ṣe kíní o ojú tèmi fìrì ni mo sọ o pé ká advice àwọn obìnrin pé kí náà ń kú òǹlé ọkọ fún kọ́ wà bẹ́ẹ̀ káwọn náà máa yàlè mọ́kọ wọn lára èmi ò fara mọ́ o èmi rí i pé ẹ̀ṣẹ̀ burúkú ni o ó dẹ̀ lòdì sí òfin Ọlọ́run ọba ojú tèmi fìrì nìyẹn dẹ́ntẹ́lẹ̀ kejì ní tàwa òbí ẹ dákun ìyá Abíọ́lá tó lùzọ Abíọ́lá tọmọ yẹn tó gbẹ̀mí ara ẹ̀ torí pé wọ́n ń búlì ẹ̀ níta àwọn òbí náà ní kíní kan ẹ jẹ́ ká take it seriously please then àwọn tá bá lọ́mọ wa tí ò wá sọ kíní fún wa náà ẹ jẹ́ ká máa sọ wọn fáwọn ọmọ wa ẹ dákun pé kán wà nice to àwọn ọ̀rẹ́ wọn at least ká máa gbìyànjú ká máa sọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká àgọ́ máa wà ká máa hùwà jàgídíjàgan láàrin àwọn lójú àwọn ọmọ wa they could pick on that ọmọ téèyàn ṣe jàgídíjàgan téèyàn ṣe nǹkan kan lójú ẹ̀gàn oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní ayé ká má tí wàá sọ pé àwa gangan là ń fọ́ra fà á dẹ́dẹ́lẹ́ kẹta ẹ̀yin tẹ́ ẹ máa ń pàdé èèyàn lórí social media yìí tẹ́ ẹ tí mọ̀ in tó ṣẹlẹ̀ sí sista Àdíjà nìyẹn o ẹni tó pàdé yẹn kàn pàdé ọkàn kò rí o ẹ dákun ẹ jẹ́ ká ní sùúrù pé tá a bá ti pàdé yẹn ká ti rò pé ká la tàn wá lókàn mo ti ṣe topic lórí ẹ̀ so mo ti ṣí ojú òpó sílẹ̀ èyíkéyìí tẹ́ ẹ bá fẹ́ bá wa gbà àwọn èèyàn nímọ̀ràn lé lórí ẹ lè bá wa ṣe ní ìṣẹ́jú méjì péré kó má pọ̀ jù ẹ káàbọ̀ sórí ètò. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀rọ ẹ pé ètò náà. Ọlọ́run lọ́bẹ̀ elétò. A mí sí yín o. Àbẹ́rẹ́ ẹ wo àtijọ́ àti mo ẹ má bínú. Màá bẹ̀rẹ̀ láti ọwọ́ ẹ̀yìn ẹ kí n lè ṣe ní ṣókíṣókí. Ok bẹ́ẹ̀ ni mo gbọ́dọ̀ kọjá 2 minutes máa kọ́ tiẹ̀ ni. Pé ọmọ tí màmá yẹn tí ọmọ ìyá ó ṣaláìsí yẹn. Yẹ Bíọ́lá. Ó jẹ́ nǹkan tó jẹ́ pé ẹ̀kọ́ ni fún àwa obìnrin. Ẹ wò wọ́n kàn ṣẹlẹ̀ ní school ọmọ mi. Ó pè mí on present. Ìpè ọmọ tí roommate ẹ̀ tọ́jọ́ ń share room. Oúnjẹ tí ọmọ mi gbé lọ wọ́n jọ jẹ́ tán ni. Àṣọmọ yẹn máa wá ń parọ́ fún roommate. Ó máa ń parọ́ fún ọmọ mi pé 1,000 ni parent òun máa ń fún òun weekly.
ó gbóúnjẹ ó jẹ tán ìgbà tí èmi ò wá tètè rówó send ọmọ mi ó wá lọ join máwọn ẹlòmíì so kí ni ọmọ ni wá feel bad ó wá pè mí ó wá ṣàlàyé fún mi pé mú mi èdè sọ fún mi nígbà yẹn pé irú lọmọ yẹn máa pa o má fi oúnjẹ fún mo ṣàtọ̀ fún ó wá sọ pé òun wá lọ ń dáná títò òun so mo wá sọ fún mi bó ṣe ń dáná ẹ̀yẹn nǹkan tó bá ti mọ̀ pé o máa jẹ tán lẹ́sẹ̀kẹsẹ̀ òun ni kó má ṣe o má ṣe oúnjẹ kó gbé sílẹ̀ o just be careful má ṣe oúnjẹ kó gbé sílẹ̀ o because ẹni tó yẹ pé ìjọ ń fowó sílẹ̀ ìjọ ń ṣe oúnjẹ ni tó wá rí pé oúnjẹ tiẹ̀ tán ó wá rí i pé owó tó ń fún gan wípé ó ju tiẹ̀ lọ ó dẹ̀ ń parọ́ ó dẹ̀ ìjọ oúnjẹ tiẹ̀ ó wá lọ sọ́dọ̀ àwọn ẹlòmíì ó wá lọ ń parapọ̀ mọ́ wọn ó ní careful so àwọn ọmọ yìí ó yẹ ká máa ṣe wọn up ni because nǹkan mi wà tẹ́ ó feel bad gan ọkọ tí mo wá sọ yìí o ó feel bad gan torí pé ìgbà tó sọ fún mi yẹn nígbà yẹn mo sọ fún mi ṣe àwọn 30 seconds. tó ń parọ́ òun bí wọ́n rọ̀ lọ́pàá so àwọn ọmọ wa ká máa bá wọn sọ̀rọ̀ so ìgbà tó ọ̀rọ̀ yẹn wá rí báyẹn tó wá turn sọ́dà side nǹkan tèmi sọ fún yẹn ló wá sọ pé mọ́mí ẹ̀dẹ̀ sọ fún mi pé ọlọ́mọ yìí pa mo ní just nǹkan tó bá ti mọ̀ pé máa jẹ má jẹ oúnjẹ kù o jọ ń torí Ọlọ́run because ẹni tó lè kúrò ní rúùmù yẹn tó lè lọ sọ́dà rúùmù tó lè lọ máa pa owó pọ̀ mọ́ wọn mo ní ó lè fi nǹkan sínú oúnjẹ tó bá ń ṣe kù àwọn ọmọ ìbú o so ká máa advise àwọn ọmọ ìkàdé máa sọ. ẹ ṣeun táìmì yìí ti tó thank you very much bá ti má kí mi ẹ káàbọ̀ sórí ètò. hello ẹ káàbọ̀ mà. hello ẹ kálẹ́ mà o. ẹ kálẹ́ o. hello ẹ kálẹ́ mà o. ẹ kálẹ́ mà gbogbo wa gbọ́ yín ọlọ́run lọ́bẹ̀ létò. ẹ kálẹ́ mà á pẹ́ tó mà o. ọlọ́run ọbẹ̀ létò ẹ ní ìṣẹ́jú méjì àmín. yẹsì wímẹ̀ Balikis ló ń sọ̀rọ̀. ẹ káàbọ̀. nǹkan tèmi kan àgbẹ̀tì tèmi kan fẹ́ fún àwa òbí ni pé ká máa mú abáṣe máa fa àwọn ọmọ wa mọ́ra so ká ní pé bá ṣe máa tọ́ wọn sọ́nà béèyàn ṣe ń hùwà láwùjọ béèyàn ṣe ń hùwà láàrin ọ̀rẹ́ béèyàn ṣe ń hùwà láàrin ẹbí ká má jẹ́ pé bóyá alágẹmọ ti bímọ tán àìmọ́jó ó kù sọ́wọ́ ẹ̀ ká má máa sọ èdè kéde bẹ́ẹ̀ yẹn mọ́ alágẹmọ ti bímọ ẹ̀tàn ló kù sọ́wọ́ yín o mo ti bá tèmi débì kan ká má máa sọ statement irú mo ti bá tèmi débì kan mo ti bá tèmi débì kan statement yẹn ò dáa o káwọ òbí tó bá ń sọ yẹn ká máa ṣọ́ àwọn ọmọ movement àwọn ọmọ wa ká jẹ́ káwọn ọmọ wa close mọ́ wa gidi. ẹ ṣeun. torí táwọn ọmọ bá close mọ́ wa bíkíbi tó bá ti ń lọ àwọn máa mọ̀. bẹ́ẹ̀ni ẹ ṣeun. tó bá jẹ́bi tí ò dáa ni má lọ o tá bá ti close mọ́ àwọn ọmọ wa. ẹ ṣeun God bless you mo rí i pé lórí ọ̀rọ̀ ọmọ lẹ́yìn náà sọ point yín dẹ̀ make sense. ẹ káàbọ̀ sórí ètò. Salaam alaikum wa rahmatullahi wa barakatuh ma. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Hello, à ń gbọ́ yín. Gbogbo à ń gbọ́ yín pátá ẹ káalẹ́ ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kú ètò mà Ọlọ́run á túbọ̀ máa gbà fún yín mà. Àmín. Ọgbọ́n àti ìmọ̀ àtòye yín kò ní jọba inshallah. Àmín. Yes ma. Mọ́mí ìtẹ́ tún gbé wá lálẹ́ yìí ẹ̀kọ́ gidi ni fún wa o. Pàápàá èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ṣe rí ti ọmọ Táíwò ọmọ skul tẹ́ sọ yẹn. Bẹ́ẹ̀ni. Mo kọ́ ọgbọ́n lára ẹ̀. Ṣe rí dọ́tà mi kò ń ṣèyàn tó lómi lára bíi tèmi èèyàn tó plain ni. Ṣé tó bá ti wá wọṣọ kò kí ń fi bẹ́ẹ̀ ní fìtì lára mo máa wá ń bu pé òun rí kò tiẹ̀ sọ́sọ kúrò wọ̀ tó máa ní fìtì lára ẹ̀. So ó máa ń feel bad but mo wá kọ́ ẹ̀kọ́ gidi lálẹ́ yìí pé kéèyàn yìí máa ṣe báyẹn mọ́ sí àwọn ọmọ. Ẹ̀kọ́ gidi lèmi kọ́ ń bẹ̀ lálẹ́ yìí o ẹ ṣé gan mọ́mì Ọlọ́run á túbọ̀ jẹ́ kẹ́ pẹ́ fún wa o ẹ̀ ní dàgbàyà lágbára Ọlọ́run ẹ túbọ̀ kó wa jẹ̀pẹ́. Ní àwọn èèyàn Kadijat náà Ọlọ́run á túbọ̀ rẹ̀ wọ́n lẹ́kùn àní rírú ẹ̀ mọ́ o. Àní firú ẹ̀ gbà fúnra wa lágbára Ọlọ́run á túbọ̀ dì wọ́n mú lágbára Ọlọ́run. Ẹ jẹ́ kí n fẹ́ lómi ìlàyé kúkú lè pè máa ń ṣe gan. Ẹ ṣeun God bless you thank you. Gbogbo àmà máa kẹ́kọ̀ọ́ sí náà ni ó mo sọ pé ìkànnì mi is just for us to kí gbogbo akájọ gbára wa nímọ̀ràn ká gbára wa níyànjú ká má ṣe àwọn mistake kan tí kò ṣe. Ọlọ́run bá dẹ̀ wà pẹ̀lú wa jẹ́ ká jèrè àwọn ọmọ náà ẹ káàbọ̀ sórí ètò. Ọmọ ẹ kú ètò mà. Ọlọ́run lọ bẹ létò. Ẹ ṣe tẹ́ mú tọ́pìkì wa o ẹ wò ó it goes a very long way fún ẹni tó bá mọ̀ ni o fún ẹni tó bá ń ṣẹlẹ̀ sí gangan. Nǹkan tó ń sọ mo ti ń try láti kọ́ tipẹ́tipẹ́ mo ní báwo ni nǹkan tó bá ń ṣẹlẹ̀ sí yàn most of it lẹ máa fi ń ṣe show lẹ máa fi ń ṣe nǹkan tó dẹ̀ máa jọmọ́ téèyàn.
ó máa ń yà mí lẹ́nu gan. Ní àná ọmọ mi obìnrin àkọ́bí mi ó ti máa ń complain fún kìnìyàn fún yánní àǹtẹ̀ òun tó bá ti fẹ́ pín distribute assignment fáwọn àná ṣe ó ní bóyá fún everybody lọ́wọ́ wà sọ tọ̀dọ̀ òun sílẹ̀ lẹ̀ bóyá sọ́dẹ̀ ti fẹ́ máa sunkún. Mo á ní láti lọ bá àǹtí yẹn lára mo ní kí lẹ́tà máa sọ ìwé sílẹ̀ fún ọmọ kékeré mo pé ẹ̀ ń jẹ́ kó feel less of herself as if she doesn't mean anything. Wọ́n á ṣẹ̀ṣẹ̀ bẹ̀ mú ní ẹ̀gbọ́n ẹ má pa self esteem ọmọ fún mi school ni mo mọ́ ọmọ wá o mo respect pé ẹ̀yin gan lé ẹ̀kẹ́ tún bá mi gbárùkù tí ọmọ sọ́dà tó máa fi ṣe láwùjọ ni ó ṣe pé ẹ̀yin gangan lẹ tí máa kill self esteem ọmọbìnrin for that matter. Ìgbà míì náà ẹ máa nà ọ́ ní school ẹ máa ní kó má wàá sọ fún mi ilé ẹ̀ṣẹ̀ máa ní kó má sọ fún mi nǹkan tó bá ṣẹlẹ̀ school ọmọbìnrin irú àwọn ẹ̀kọ́ wo làwọn tíṣà yìí nǹkan mo ní ó dàbí pé mo á rò lọ́kàn kó dàbí pé ibi tá a fẹ́ bá dé oníkálukú máa pín ẹ̀pẹ̀ máa wá school mi. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ ilé mi náà máa ń take note mo dẹ̀ máa ń make sure pé máa sọ fún àwọn pé don't beat anybody o don't insult anybody don't just be good. Nǹkan tí mo máa ń try wọ́n sọ pé mo máa ń pẹ́ kí ló tó gbé nǹkan tó bá ń ṣẹlẹ̀ báyìí òun náà lè máa ń pinpoint òun náà lè máa ń ṣe ọlọ́run àtúbọ̀ máa fi iṣẹ́ ọlọ́run ní fi í sílẹ̀ lágbára náà. Àmín ọlọ́run lọ́bẹ̀ lẹ́tọ̀ thank you very much. Torí pé gbogbo àjọ ń kóra wa lẹ́ẹ̀kan ní my God 27 miss call ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ sórí ètò ọlọ́run lọ́bẹ̀ lẹ́tọ̀. ẹ má bínú. ẹ jẹ́ lọ straight to the point ṣé rí ọ̀rọ̀ ti Láìdé. Bẹ́ẹ̀ni. Obìnrin tí ò bá ti gbádùn ó lọ tẹ́tí sí ọ̀rọ̀ ẹ̀ kó tẹ̀lé. Torí èmi ò máa búrọ̀ kó sọ pé ó wà níbì kan kéèyàn kan sọ fún ẹ pé kó jòkó síbẹ̀ kó tún máa tí wàhálà kan bá dé òun tó advice ẹ yẹn á ló wù ẹ́ ló ṣe. Exactly. So ẹni torí ò bá pé ó lè lọ tẹ́tí sírú advice irú ẹni bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ bẹ́ẹ̀ lòun ṣe ń lo life ẹ̀ kó continue kó máa lò bẹ́ẹ̀. Ẹni tí ó bá mọ nǹkan tó ń ṣe tó dẹ̀ ń ro ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ̀ tó dẹ̀ wò pé òpin ò tíì sí nínú ayé òun kóun sì ní nǹkan rẹ̀ ṣe lọ́jọ́ iwájú kò ní tẹ̀lé irú advice yẹn rárá á wò pé kò sọ̀rọ̀ ńbẹ̀. Ẹlẹ́ẹ̀kejì mà nípa ọ̀rọ̀ àwọn ọmọ wa Yorùbá sọ pé monkey no fine. Màmá láìka mi. Á máa fi ọmọ ẹ̀ á máa fi compare ọmọ mi. Ó rọ́mọ ìyá alágbájá ó rí bó ṣe mọ ọ̀kan ṣe ìwọ ò mọ̀ ṣe ó rọ́mọ ìyá tàmẹ̀jọ amúmáfà ọmọ wa máa wé nǹkan bẹ́ẹ̀ orí a ò lè forí wé orí. Láíláí. Tí tá a bá ní ọmọ mẹ́ta a lè sọ pé wà àwọn mẹ́tẹ̀ẹ̀ta máa dọ́gba oníkálukú ló máa mú wà tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ni. So báwo ló ṣe máa ní nǹkan tiẹ̀ tí nǹkan tiẹ̀ ò ní wù ẹ́ tó jẹ́ pé nǹkan oní nǹkan ló máa wù ẹ́ for anything táwọn ọmọ wa bá ṣe jẹ́ ká máa appreciate wọn for once ká tiẹ̀ máa wú wọn lórí kó lè máa yá wọn lára. Aṣọ wíwọ̀ kìíní kan ṣíṣe kò dá mo dẹ̀ wá láìkí bó ṣe wọ̀ yẹn o ṣùgbọ́n tiẹ̀ yí padà jẹ́ ká rọra ṣe báyìí wò ká túbọ̀ bóyá ó máa fine ìyẹn ni pé òun mú orí ọmọ ẹ̀ wú kì í ṣe pé kó downgrade ẹ̀ pẹ̀lú anything tó bá ṣe Ọlọ́run á túbọ̀ máa fún wa ní ìmọ̀ àti òye lórí ayé àwọn ọmọ wa níta àwọn àdíjá. Àmín láyé ẹ̀dẹ̀ já. Wa alaikum salam ọlọ́run lọ́bẹ̀ lẹ́tọ̀ kọ́ yẹn já ni o kọ́lá yẹn sì ní bí a bí 12 seconds péré left go ahead. Yes ma mo kàn fẹ́ sọ̀rọ̀ lórí títí sísá tó kú yẹn ni mà. Bẹ́ẹ̀ni go ahead. Ọlọ́run bá wa forí jì wọ́n mà. Àmín. Ọlọ́run dúró sí ilé wọn. Àmín. Mà nǹkan tí ó bá máa ṣẹlẹ̀ mà kò ní ṣàì ṣẹlẹ̀ mà kádàrá aláwa kan kọ́ dìrì ni. Bẹ́ẹ̀ni àyàmọ́ ẹ̀dá ò ní ta sí. Kò síbi tí yóò ti lè pàdé ẹni tó máa jẹ́ adé orí èèyàn. Bẹ́ẹ̀ni. Irú ẹni tó kú yẹn náà ìṣòro náà lò sún wọn débẹ̀ táwọn náà sòkò dékè. Mi ní pé kéèyàn má ṣe ọmọ ṣe nítorí ẹ̀ṣẹ̀ ń tẹ̀lé mi tẹ́ bá lọ wọ àwọn previous videos mi mo ní mo sọ pé àwọn nǹkan kó tó di pé bóyá a di pé bóyá a lọ báyàn ní kọ̀kọ̀ àwọn nǹkan kan tá a lè ṣe maybe like man is just creating awareness ṣe ti understand so ẹ máa sọ̀rọ̀ yín lọ. Bẹ́ẹ̀ni mà. Hello mo à ń gbọ́ yín. So èmi kàn fẹ́ ṣàdúrà fún mọ́mí wọn náà pé Ọlọ́run á dúró sí wọn. Àmín. Forí jì wọn. Àmín. Then àwọn ọmọ wa Àmín. kó jẹ́ kí àwọn ọmọ wa jẹ́ olùbádámọ̀ràn wa. Bẹ́ẹ̀ni o láyẹn ó dàbí kọ́ yẹn ń jámọ́ra wọn ni gbogbo kọ́ ń jámọ́ra wọn ni ẹ káàbọ̀ sórí ètò sà ẹ kálẹ́ sà Ọlọ́run lọ́bẹ̀ lẹ́tọ̀ sà. láì ṣe àkókò wa ó ṣòfò a máa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n support page náà ní gbogbo gbà ní Ọlọ́run ní padà lẹ́yìn wọn. Àmín. First day nípa ti àǹtí Dijat máa bẹ àǹtí yẹn kán mọ́kàn kúrò nínú tó ti ṣẹlẹ̀ kán má yẹ kó tún cause trauma fáwọn ọmọ. Kán má tiẹ̀ fọ́n àti gbogbo kán má fi ọkàn sí mọ́. Bẹ́ẹ̀ni àwọn sísítà wọn bẹ́ẹ̀ni sísítà wọn tó ń.
Ayi ń gbọ́ yín sà. So kán mọ́kàn kúrò ń bẹ̀ pátápátá kán fèsì Ọlọ́run kán dẹ̀ máa bẹ̀bẹ̀ fáànù Ọlọ́run ẹni tó wu blogger bí newspaper ló lè sọ kán mọ́kàn kúrò ń bẹ̀ yẹn. Then secondly ṣe rí topic tẹ́ sọ lálẹ́ yìí tó lágbára díẹ̀ ni ṣe èèyàn kì í firstly máa kọ́kọ́ bẹ̀ wá ẹ má jà fi ọmọ wọ́ ọmọ bẹ́ẹ̀ kọ́kọ́ kéèyàn má fi ọkọ wé ọkọ kó dẹ̀ má fi ìyàwó wé ìyàwó. Bẹ́ẹ̀ni sà. Kíní yẹn èyí tó ń cause serious trauma tó dẹ̀ ń cause trouble nínú ilé ni. Ó bá bí ọmọ mẹ́ta gbogbo wọn ọpọlọ wọn ò lè rí bákan náà ṣùgbọ́n kí ọmọ àkọ́kọ́ kọ́pọlọ ẹ̀ wá jẹ́ 100% àbí pé ajẹ́ máa exaggerate kí n sọ pé bí 80% kọ́mọ ẹlẹ́ẹ̀kejì jẹ́ 60 kí kẹta wá wà ní average 50 kó wá máa sọ pé ẹ ò dàbí ẹ̀gbẹ́ ẹ ní tó máa ń pa skill ọmọ ni wọn bá tó wà nú ẹ̀ gan ò ní jẹ́ kó lè lò mọ́. So one need to encourage them all the time. Tó bá jẹ́ pé 50 ló ń gbà jẹ́ kó yẹ kó sì lè gba 80 pé ṣé kó rí pé gbẹ̀ ṣe gbà báyìí lẹ́gbẹ̀ẹ́ ṣe ìrìnbó náà gbìyànjú máa jí kàwé máa kàwé dáadáa tó bá dé láti school ẹ máa tọ́ sí àwọn ọ̀nà tó yẹ kó máa rìn á fi balance ni. And when it comes to àmúra àbí nǹkan èèyàn lèèyàn máa tọ́ the same thing béèyàn bá níyàwó nulẹ̀ tó o pé ìyàwó lágbájá báyìí ló ṣe ń ṣe ó múra sí kan báyìí ó ṣe báyìí ìwọ náà introduce ẹ̀ sí ìyàwó ẹ̀ ó máa ra aṣọ tó máa fi múra yẹn gèlè ló máa ń wé rárú gèlè yẹn náà fún irun lórí èmi máa ń rí irun lára obìnrin míì tí màá sọ fún ìyàwó mi pé mo rí style báyìí kódà mo ti ya style lórí èèyàn rí pé ẹjọ má bínú mo fẹ́ ṣe ìyàwó mi ní kó lè ṣe. So one can encourage that to get pé peace dem àwà then ti ìkẹta hello ma. Hello sir à ń gbọ́ yín sir. Network. Ẹ jẹ́ n sáré pé lára àwọn tó ti miss yálàyà miss call bí irú miss call tó yìí rí. Ẹ káàbọ̀ sórí ètò. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣeun wa gbogbo gbà ó. Nípa ti ọmọbìnrin tó kú yẹn. Bẹ́ẹ̀ni. Nípa ti ọmọbìnrin tó kú yẹn. Bẹ́ẹ̀ni. Òní mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ló pọ̀ sókè. Especially àwa Yorùbá. A ní àwọn oríṣiríṣi òwe. Lórí bí mo ṣe wà yìí nísìnyí, àwọn òwe kan wà tó jẹ́ pé ọ̀dọ̀ bàbá mi pa lókè o. Tí n bá kọ́ lóye yẹn láyé ìpín, bóyá ni mo lè rí ìyọnu náà. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ ìwé àtàwọn ọ̀rọ̀ Yorùbá máa ń sábà pín sí. Ìjọ kan tí mo já jọ ẹ̀ ni bàbá náà ti kọ́ṣọ́ lára wọn náà ti stọ́pù wà wọn. Tí n bá fún un ní ẹ̀sán kan sọ́njọ́ kan wọ́n ní wípé Ọlọ́run ló fi ọba aláṣetọ́ kéèyàn ká ọsàn mẹ́jọ kí méjèèjọ wá dùn. Àwọn ní Ọlọ́run kì í fi ọba àká kéèyàn ká ọsàn mẹ́jọ kí méjèèjọ wá kó o pé tó bó jẹ́ yọ̀kan náà ní oṣù. Bàbá dẹ̀ ló bímọ tó pọ̀ lẹ́yìn. Náà wọ́n á sọ fún wọn wípé ẹ̀sọ́ ẹ̀yin náà lè kà fún wa ní àlùkùrá rẹ̀ ẹ sọ fún wa wípé ẹ̀sọ́ ànábì Dáúdà gbogbo tó bí lọ́wọ́ pàápàá fún wọn lóyà rẹ̀ ànábì Ibrahim gbogbo tó bí lọ́wọ́ pàápàá fún wọn lóyà rẹ̀ ní àwọn ọmọ ẹyọ kan ló bí ọmọ ẹyọ kan yẹn dẹ̀ ní ó sì ṣòfò ó padà parẹ́ láàfin mo ní bọ́lá fẹ́ fi hàn pé bàbá wa ní pé kí n jọ tó wọn lọ pé mo sì kọ́ làbẹ́ náà tó ọ̀dẹ tó bẹ̀rẹ̀ wọn láti jọ náà àwọn òbí ẹgbẹ́ káwà fẹ́rẹ̀ pé èyí tó sì kejì lórí ti Laide Bakare ó ti di interview méjì ti Laide Bakare tó grant gbogbo interview méjèèjì tó grant ta la ọ́fíìsì ló sọ lórí ẹ̀ ó fi hàn pé bí wọ́n ṣe tọ́ nínú ilé etí ẹ̀ ló ń sọ síta. àlẹ́ ẹ ṣeun mo ṣe wá sọ̀rọ̀ lé lórí pé. ẹ jẹ́ pé pàṣẹ nìkan fún ìkọ̀kan ní pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá tẹ̀lé nature Laide Bakare ó ti gòkè ó ṣe ń ṣe ilé ayé ẹ̀ ó ti gòkè káfárá ó tó jà wọ́n tó bá wà ń tẹ̀lé ṣe tó bá ń kọ́pìlẹ̀ òun lè ṣe ó làlùyọ́ ń bẹ̀. ó sì wà yẹn sí ohun tí wọ́n bá ṣe ó padà lè pàdánù rẹ̀ bẹ́tà kó o ṣe bí kò gbọ́ because kò kún so nímọ̀ àwọn ó dàbọ̀ máa. ẹ ṣeun God bless you thank you so much. ẹ dákun mo ń rí comment táwọn èèyàn ní mi ò gbé kọ́ọ̀lù kò ń ṣe pé mi ò gbé kọ́ọ̀lù o àwọn èèyàn wà lórí aago kọ́ọ̀lù ò lè wọlé at least máa ì jẹ́ kán sọ̀rọ̀ ṣẹ́jú méjì wọn òun ni mo tẹ́rí ẹ̀wò torí ẹ̀ mo ṣe ń pè padà mo ń pe àwọn miss call láti ní miss call gan so ẹ má bínú pé mi ò gbé kọ́ọ̀lù o ẹ káàbọ̀ sórí ètò ẹ jẹ́ bá wa ṣe ní ìṣẹ́jú méjì. Hello.
Hello. Hello. Ọlọ́run lọ bẹ létò ẹ káàbọ̀ sórí ètò. Hello ma, ẹ kálẹ́ ma. Ẹ kálẹ́. Yes ma, yes ma. Ẹ kálẹ́. Mo like topic alẹ́ nítorí pé ó ti ṣẹlẹ̀ náà rí. Ìgbà kan wà, a gbọ́dọ̀ wà very close pẹ̀lú àwọn ọmọ wa. There was a time tó mọ mí. Sickness yẹn tó bá ti wá dé school, àwọn ọ̀rẹ́ ẹ̀ máa sá sẹ́yìn. I am not even going to do it. Network ò jẹ́ ká gbọ́ ń tẹ́ ẹ̀ sọ̀dà òkè àti ń gbọ́ yín sìn. Network ò jẹ́ agbádùn program wa lénìí àti ẹ̀gbọ́n kankan láyẹn gan tí ó ti kọ̀rọ̀. So mo ń try láti máa pe àwọn miss call àti ní padà òun ni mo ń ṣe ń sìn o. So ẹ má kó pé mi ìgbàgo miss call pọ̀ lọ́bọ̀. I can't cut people off, especially tí láìwọ̀n ìtí ṣe táìmù ẹ káàbọ̀ sórí ètò. Ẹ dákun ẹ má jẹ́ kọjá ìṣẹ́jú méjì. Ẹ kálẹ́ Ọlọ́run lọ́bẹ̀ létò. Nípa ọ̀rọ̀ Laide Bakare ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Okay. Kẹ́rí, kò sí nǹkan tó sọ yẹn tó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀rọ̀ tó sọ yẹn. Pé tí ọkùnrin bá ń cheat, àwọn obìnrin á need láti cheat. Kò sí nǹkan tọkùnrin lè ṣe tóbìnrin lè ṣe. Kò rẹ̀ sí nǹkan tóbìnrin lè ṣe tọkùnrin lè ṣe. Ọ̀tún kan ní ọ̀tọ̀ ó jẹ́ ìyàtọ̀. Wípé kọkùnrin máa cheat, kóbìnrin máa cheat, ẹ̀ṣẹ̀ ni. Obìnrin tó bá sọ pé òun máa ṣe gan, ó máa fira ẹ̀ṣẹ̀ sí ni. Torí bí ọkùnrin ṣe lè fẹ́ obìnrin, obìnrin ò lè fẹ́ ọkùnrin bẹ́ẹ̀. So mo máa ń really gbọ́ ètò yín, inú mi dẹ̀ máa ń dùn tí máa ti wà on live pẹ̀lú program yín, because tí èèyàn gan bá ní pẹ̀lú àwọn past tí èmi fún àlè ti là kọjá tí máa ń gbọ́ ètò yín, inú mi máa ń dùn, mo dẹ̀ máa ń finú ṣàdúrà fún yín. So ẹ máa jèrè àwọn ọmọ yín lágbára Ọlọ́run. Àmín àti gbogbo wa. Thank you. God bless you. Ẹ ṣeun. Gbogbo apáta la máa jèrè àwọn ọmọ wa. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹni mọ́mí network ní bad. Bẹ́ẹ̀ ni ó bad gan lálẹ́ yìí, aláti ní ìyá láyà miss call. Mo fẹ́ sáré share experience tèmi. Okay. A gbọ́dọ̀ wà very close mọ́ àwọn ọmọ wa gan. There was a time tí ọmọ mi sick. Bẹ́ẹ̀ tó bá dé school bí stigma tí wàá wà lára ẹ̀ jẹ́ pé a máa sọ fún mi pé àwọn ọmọ àwọn class my classmate dey hate me. All the teachers in that school dey hate me. I don't even want to go to school again. Tí o bá ṣe wípé a monitor ọmọ yẹn ò bá para ẹ̀. Subhanallah. Face kan nínú láìpẹ́ mi. Face yìí máa lọ. But to the glory of ìfẹ́ adé fi ìfẹ́ hàn sí pé táìmù yìí nínú láìpẹ́ ó máa lọ. To the glory of God, ó ti overcome. So our children should be the closest. Lápá Ọlọ́run, àwa ló yẹ kó be close enough. Bẹ́ẹ̀ni. So ká ṣe àárín yẹn tá a bá wọn díẹ̀ ká tó fà wọn mọ́ra. Bẹ́ẹ̀ni. So nǹkan tẹ́mi fẹ́ sọ yẹn then update yẹn is very dangerous. Mo náà bẹ́ẹ̀ pé kí o online kìíní ló fi máa nìyẹn. Ṣùgbọ́n ní ayé àwa ó bẹ́tà because ìyẹn mọ́rú ọkùnrin tí wọ́n jẹ́ àbí obìnrin kan jẹ́ Ọlọ́run á máa ràn wá lọ́wọ́. Ẹ máa bẹ́ẹ̀ kó bọ̀ mọ́ mi. Àmín ẹ ṣeun. Ṣẹ̀rí òun mo fi sọ pé mo ní pé mo wá clear nǹkan tó ń sọ nípa the late sister Adija ní pàápàá. Ọlọ́run lọ bẹ létò ẹ káàbọ̀ sórí ètò. Mọ́mì Ọlọ́run á máa fún yín ṣe, kò ní rẹ̀ yín kò dẹ̀ ní sun yín. Àmín àmín. Gbogbo ibi táwọn ọmọ yín bá wà wọn ò ní rí dààmú, ẹ̀yin gan ẹ̀ ní dèrò àgbéká fáwọn ọmọ lọ́jọ́ gbó ẹ kúṣẹ́ mà. Yes ma. Èmi kàn fẹ́ sọ kinní kan ni pé tí àwọn ọmọ ò bá rí ìfẹ́ láti lé, people will make them feel they don't worth living. Yes. Ṣé mọ̀ pé tẹ́lẹ̀ ní ayé àtijọ́ ni òbí mi ti máa rí ọmọ lọ́mọ tá ní àwọn ọmọ yìí tá correct ẹ̀ pé báyìí ló ṣe yẹ kó ṣe báyìí ló ṣe yẹ kó ṣe. Even àwọn ọmọ kékeré ń sìn they are now bullies. Oh yeah. Òbí gbọ́dọ̀ jẹ́ kí ọmọ mọ̀ yìí pé self-esteem wọn no matter how you should not trade it for anything. Your self-esteem no matter what, don't let anybody bring you down and make you feel less of yourself. Yes. Ní ìjẹta ńlẹ̀ẹ́lẹ̀ bíi ní one of the federal government school ọmọ kan ó fẹ́ lọ pokùnso ó ti so okùn yẹn sí latrine níjẹta
ọmọ secondary school. Can you imagine? Ọmọ secondary school ní ìjẹ́ that is ọjọ́ Saturday sorry ọjọ́ Monday ló fẹ́ lọ pokùnso ó ti so okùn yẹn láti ọjọ́ Sunday ó wá onílàtí ó wá fẹ́ lọ ṣe ni wọ́n ka mọ́bẹ̀ ní ìjẹta imagine kó pokùnso lọ́mọ secondary school pé wọ́n máa ń body shame òun ní school. Sherry. And the parents should know one thing, that when you show love to your children, every other person love go matter. Yes. If there is anyone around you that does not like your children, you make sure you are far away from them. Yes. They feel less of themselves. They feel ashamed. Wàhálà ti ń dé mọ́mì, they can do anything tó máa yàn lẹ́nu. Bẹ́ẹ̀ ni ó ti ń dé o. Wàhálà ti ń dé. So bí mo ṣe wà pẹ̀lú àwọn ọmọ wọn sọ fún every day, you are brave, you are beautiful, yes. And you are bold. Yes. Even your teacher should not shut you up when you want to talk. Yes. Open your mouth and talk, even in front of the king. Yes. Let them know you are brave. Yeah, so mọ́mì ẹ jẹ́ káwọn òbí máa invite bẹ̀ sínú àwọn ọmọ wọn pé no matter anything tó bá sọ fún wọn, their self esteem ó worth more than ó worth anything tó lè ríra. Bẹ́ẹ̀ni ẹ ṣeun. So wọn ò ní lè ṣe anyhow. Bẹ́ẹ̀ni máa kó ètò mà. Thank you Ọlọ́run lọ́bẹ̀ elétò ẹ ṣeun, God bless you. Ẹ káàbọ̀ sórí ètò. Hello. Ẹ má bínú nẹ́tíwọ̀kì ẹ̀ ló. Yes, ó bá bẹ́ẹ̀ni mo ní náà rí bẹ́ẹ̀ lé ní. Ìkẹta yẹn mi ò fẹ́ ṣaláìsọ̀rọ̀ ń pa ẹ̀. Ṣé rí etí Laide Bakare sọ yẹn bó ṣe yóò ló ṣe sọ o. Àwọn obìnrin wa tó wà lórí platform bíbí rẹ̀ ò ṣe fowó rà o. Bẹ́ẹ̀ni ilé tó ń kálukú dẹ̀ ti jáde ó ṣe ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ni. Ọkùnrin ní aya méjì mẹ́ta ni mo máa ń gbọ́. Kò sẹ́nìkan tó jẹ́ pé a gbọ́ nílé rẹ̀ ká sọ pé obìnrin yẹn ó ní ọkọ méjì lẹ́ẹ̀kan náà ní orí o ni mo ṣe gbé wá sórí ètò pé káwọn obìnrin wà ìzínà kó ti kọ̀kọ̀ kan kò fẹ́ mi ni. Bẹ́ẹ̀ni. So mo bẹ̀ wá àwọn táwa lórí platform because it's an educative platform ẹlòmíì lè máa fẹ́ gbọ́ advice ẹ̀ pé kí ni òun fẹ́ gbọ́ gangan nípa ẹ̀ kì í ṣe ohun tó tọ́ kì í ṣe ohun tó dára o. Ẹ ṣe gan ni sir. ká stick to our husband ká dẹ̀ máa gbàdúrà. Bẹ́ẹ̀ni. Gbogbo ẹ̀ kó mú yes. Bẹ́ẹ̀ni sir. ká máa bẹ̀ lọ́n fún yẹn lórí táwọn ọmọ wa yẹn dẹ̀ ní iṣẹ́ rí kíní tá máa ń pè ní open data máa ń lọ fún yẹn ó wà important òbí tí ò bá pín lọ ẹja máa lọ ó máa ń jẹ́ kéèyàn mọ what is happening in the school so you be able to know what to do at the right time when you need to guide your children and the way you supposed to guide them and meet their teachers àwọn náà wà pẹ̀lú wọn jù ní school so wọ́n study wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan pé wọ́n máa ń retí pé táwọn bá rí parent àwọn lè express ẹ̀ fún wọn. Bẹ́ẹ̀ni sir. Ọlọ́run ní dójú tì wá. Àmín sir. lẹ́sìn bí a máa dàgbà sí. Àmín sir. Ẹ ṣé gan ni sir. God bless you sir. God bless you sir. Ẹ ṣeun gan ni gbogbo ẹ̀yin tẹ́ bá wà lórí ètò mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mi pè wọlé mo rí grandma náà pé wọ́n ti wọlé. Mo dẹ̀ tún dúpẹ́ once again lọ́wọ́ àbúrò mi Ọláwálé Marus. Mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ síwájú. Mo dúpẹ́ lọ́wọ́ my UK best scholar mo ti sọ pọ́n tó ti fi 100,000 ní ìránṣẹ́ pé towards the feeding of the people during Ramadan àti gbogbo àwọn tó ti ṣe wá lóore lọ́pọ̀lọpọ̀. Mo ti sọ pé kíní opó torí Ọláwálé báwo ni mo rí pé ó wọnú kíní late so opó ó máa gbowó ẹ̀ àdẹ̀mọ́rú sáàmù tí brother Adé Akórèdé ń ké kàkà kan Ọláwálé fi 40k lọ́sẹ̀ẹ̀sẹ̀ 50k ló fi ránṣẹ́ tówó ti ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ó ní 10k fún brother Adé Akórèdé brother Akórèdé ẹ dákun ẹ pè mí ẹ sọ fún mi o bóyá bẹ́mi náà bá ń ké bóyá àwọn èèyàn á fi péjì mi lọ́rùn sílẹ̀ àwọn èèyàn ó máa pọ̀ sí àwọn èèyàn ó mọ̀ dé o ẹ dákun brother Adé Akórèdé àìmá sọ fún mi yẹn nìjà o èmi ò ń discriminate mo mọ̀ pé church lẹ́ ń lọ sáàmù 10k yẹn dákun ẹ sọ fún mi gangan bóyá sáàmù 23 ni ẹjẹ́ mi náà mọ̀ ké torí mo mọ Olúwa lólùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláìní ó mú mi ṣùgbọ́n fi gbogbo ẹ̀ láǹkà èmi ò ń discriminate then adẹ̀ tún sọ̀rọ̀ nípa àwọn obìnrin ẹ dákun ẹjọ́ ẹ má jẹ́ ká nípa ọkùnrin ṣe gẹ́gẹ́ bí àwọn bàbá wa nínú Olúwa ṣe sọ fún wa ọkùnrin lè láyà mẹ́fà kò burú ọkùnrin kan ṣo lọ́bọ Olúwa mi yan fòbìnrin ẹ jẹ́ a gbọ́ o torí ọ̀pọ̀lọpọ̀ wa là ń look up to àwọn this artist èmi ti sọ tán sọ fáwa nígbà tí mo lọ lé kéwú ọmọ mi sọ pé bóyá ń tàn wá ni ó ní ṣe náà máa sọ àwọn obìnrin àwọn àfáwà ló ń sọ fún wa ń kékeré ń gbà yẹn ẹ káàbọ̀ sórí ètò. Hello, àǹtí mi. Báwo ni kàlẹ́ o thank you àti o létí dé bó ti sọ gbogbo adúrún tó ṣe Ọlọ́run máa bá mi bùkún ẹ o.
mo ṣe drive délé mo ṣe wọlé nsìn. Okay, wàá wò later. Mo ń gbọ́ program yẹn. Okay, ó ń gbọ́. Thank you for all your support. Mo fẹ́ comment lórí. Ó dà bẹ́ẹ̀ o, wàá gbọ́ kó the steering. Irọ́ èmi ò fẹ́ rú ẹ o. Bí o bá ń drive ẹ dákun o. Public announcement. Bẹ́ẹ̀ bá ń drive ẹ má type lórí program ẹ má type o. Ẹ di steering mú ni o. Ọlọ́run ní kó bá yín. O ṣeun jàre. Thank you for all your support. Mo gbọ́ ẹ ń sọ woman kan tí woman yẹn. Ṣé star superstar. No, ẹ sọ woman kan tó jẹ́ pé kò ń ṣe ẹni tó opó yẹn ti lọ ń tẹ. Ṣé tẹni tó Adija tó kú àbí. Adija yẹn. Tí mo sọ pé online. Irú ọlọ́wọ́lé yìí náà lè jẹ́rìí sí pé mo ní mo ti ṣe àwọn show tí mo sọ fáwọn obìnrin pé tó bá pàdé èèyàn online. Yeah, God bless you. Bẹ̀rẹ̀ láti mo everything right from the beginning. So it's àrí òkú Adija, àrí anything, àrí nǹkankan, àrí igbá, àrí àwo or something like that. So online dẹ̀ ló ti pàdé ọkùnrin yìí. Ká lè mú inú òbí ẹ̀dùn or something like that. Yeah. Bẹ́ẹ̀ni pé màmá yẹn ojú ń dùn wọ́n. Má pè yín. Omobi sọ pé I don't want to put that out there. I did something over the weekend, but this woman, she's an elderly person. Ẹni tó bá ṣe kíní, a lè wá post yẹn bọ̀. A máa fi ránṣẹ́ fún wọn. Torí màmá yẹn, yes. From my own pocket, I'm going to kickstart it with 50,000 naira. So, wow. Wow, God bless you. 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 All right. Okay, Osheun. Thank you very much. Thank you very much. Omobi sọ pé, the weekend, mo ti send kíní, èmi ò ń post irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Torí pé, like, ẹni tó bá kàn ṣe pé kíní, then mo fẹ́ káwa obìnrin ká tún wá kọ́gbọ́n níbẹ̀. Torí ẹ wò orí online ló ti pàdé ẹni tí nǹkan tí ó pàdé láì mọ̀ pé ọmọkùnrin yẹn ṣé láwọn èèyàn ń pàdé èèyàn online tó wà successful gẹ́gẹ́ bí àwọn sister àkọ́tọ́ pè wọlé sọ bẹ́ẹ̀ bó ṣe nítorí ayé ìsìn ẹni téèyàn pàdé lójú gangan téèyàn rí Ọlọ́run kó ṣàánú wa ní o láì mọ̀ pé bàbá yẹn ti wà nínú àwọn ló ti join àwọn gáǹgì kan in tóun ṣe nìyẹn tiẹ̀ 30,000 ọkàn máa pè tó bá ti ní òkè kó lọ wá èèyàn wá wọ́n á ti fún 30,000 naira 30,000 naira kéèyàn odindi èèyàn òun lèmi fi wá ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn obìnrin pé ká dákun àti fọkùnrin pàápàá tó yẹ pé bẹ́ẹ̀ bá pàdé tó bá lọ jẹ́ obìnrin tó wà nínú gáǹgì yẹn tó bá ní kọkùnrin kan máa bọ̀ àti ṣe àwọn bàbá wa ti wá sọ ìrírí ayé fún wa àwọn ìrírí ayé táwọn bàbá wa sọ fún wa kò máa ń ṣe ṣeré wọn máa ń ṣeré kò máa ń ṣe movie Yorùbá movie. These are true life story. Táwọn ẹni tó ṣẹlẹ̀ sí tán ní ìdìmọ̀ràn wa. Ẹ dákun ẹ jẹ́ àmúlò. Then ẹ jẹ́ ká look up to God. Ẹ má jẹ́ ká máa wo gbogbo àwọn star tá à ń wò wọ́n yìí. Ipe ìwà tó ń wù làwa náà fẹ́ máa wù. Ọlọ́mọ ẹ̀kẹ́ lómi inú wa kó ṣègbé. Kó ṣègbé. Torí púpọ̀ nu àwọn ẹlòmíì ló ń ya mọ́tò ní o. Wọ́n á pòsì mọ́tò kan lẹ́ni. Ó ń ya aṣọ wọ̀ ní o. Àwọn kan lọ́ máa laṣọ tọ́wọ̀ o. Obìnrin mi á dẹ̀ fẹ́ pé nǹkan tí lágbájá ṣe yèmí náà fẹ́ ṣe àìmọye obìnrin ló ti lùsù ẹ̀mí ẹ̀ torí pọ́n fẹ́ ṣe bọ́m̀bọ̀mù ìdí láyé àtijọ́ bí ó bá ṣèdí ẹ lọ mú ẹ wọ ṣòkòtò ẹ yánú àwọn àwọ̀tẹ́lẹ̀ àwọn bàbá wa ẹ mú ìròyìn àti bùbá bí ẹ bá lo bùbá méjì síbì kan ni ẹ fi síbẹ̀ ẹ fi ró sí kan ẹ ní kí làbọ̀rọ̀ bá lọ máa ṣe kíní pápá kan àti pé téèyàn bá nìtẹ́ lọ́rùn bọ́lọ̀ bá ṣe dá yín kí ló dé tí ò tẹ́yìn lọ́rùn fún worst case scenario bí ẹ kẹ lọ ra àwọn èyí tó ń wọ̀ tó ti aṣọ àwọn kan ló ní ṣòkòtò mo sọ fún yín ó ní télọ̀ èmi tí ì sọ fún télọ̀ ni mo ti sọ bẹ́ẹ̀ bá rí nínú aṣọ kan báyà mi bá ṣe gèlè mọ̀ mo sọ fún yín kò ń ṣe kí ni àwọn páàdì yẹn àwọn obìnrin lá nìyẹn àwọn télọ̀ yẹn lọ́ máa ti fi wọ́n máa ń fi páàdì sáwọn stáìlì wa kan níwájú aṣọ wa yóò wù kọjá kíní ni àwọn òyìnbó sì ti tọ ayédèrò fún wa wọ́n ń ta padded bra ẹ ṣe jẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ ibi tó ti ta bóyá ká máa wọ̀ yẹn èyí tẹ́ fi lọ ń gbẹ̀mí ara yín ṣe kíní ẹ má lọ gbẹ̀mí ara yín légbodò àwọn ọ̀rọ̀ kúrọ sí ìdí fún yín ẹ rí ìdí mi báyìí á jẹrà báyìí
tí wọ́n sì pé Facebook kò ṣe ìdí abájẹrà bí ìdí bá bàjẹ́ tó nídìí ni ó dá o ìyí tó nídìí ni ó dá o ẹ jẹ́ ká nítẹ́lọ́rùn then ẹ jẹ́ ká pay attention sáwọn ọmọ wa ẹ má jẹ́ ká máa fa àwọn ọmọ wa wé ẹnì kankan òun ló ṣẹlẹ̀ sí tìyá Abíọ́lá kí ló fa ojú mímọ́ báyìí Sister Adéṣọlá Ràṣídà tó ṣe bí mo kọrin ni bí bá dẹ̀ kọrin bẹ́ẹ̀ mi lọ́lọ́run fún lóhùn alóyin lóhùn ẹ jọ̀ọ́ kí ló dé èmi kọ́ mo ní kọ́lọ́run dá yín bó ṣe dá yín ẹ dákun ẹ jọ̀ọ́ o èmi dẹ̀ kọ́ mo ní kọ́lọ́run dá mi kó jẹ́ pé gbogbo àwọn tó ṣoríire nínú orin lọ́jọ́ èní yìí èmi ni mo train wọn bọ́lọ́run ṣe ní tèmi ó ṣe rí nìyẹn ẹ jọ̀ọ́ kí ẹ̀kọ́ má jẹ lọ́ọ̀sì mi please. bẹ́yìn náà bá fẹ́ bẹ́ẹ̀ kẹ́ lọ church àbí kẹ́ lọ mọ́ṣáláṣí kẹ́ gbàdúrà pé ohun tọ́lọ́run fún súwàlẹ̀ ṣìkọ́lọ́run bù yín náà ẹ jọ̀ọ́ kí ló ti dé má dẹ̀ ti kọrin ta ìkọrin ẹ̀ dẹ̀ máa róòlù ojú wọ́n fi sórí mẹ́jà ni ẹ wọ́wọ́ application yín ẹ̀kẹ́dá pé kẹwàá kí n kọ́ yín náà kí n lè fi sí manship kí n lè fi ṣe freedom fún yín lórí ire bá dé lóhùn yín bá bẹ̀rẹ̀ sí ní dùn so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa ẹ má jẹ́ ká máa ní o ṣebí èèyàn kan ló gbé first yẹn kí ló tí wò lè ṣe ṣebí àwọn ẹgbẹ́ ẹ ló ń gba 100%. ẹ jẹ́ káwa náà máa encourage àwọn ọmọ tiwa ní ẹ dákun ẹ má jẹ́ kọ́rọ̀ wá dàbí ọ̀rọ̀ Ìyá Abíọ́lá ò kò mọ̀ láì dá ó ní méèdì ó ní ohun tó ń ṣe ń jẹ fún wọn ní gbogbo ẹ̀ but ọmọ ẹ ní kíní kan kọ́ ní kíní kan máa ní ẹ ṣe is it not true you don't smile that's why they don't ṣẹ́rí à ń pa self-esteem wọn mọ́ ní ẹ dákun Ọlọ́run ò ní kó bá wa dé ṣẹ́rí ẹ má jẹ́ ká bá àwọn ọkùnrin figagbága mo sọ I don't want to be popular I just want to stand for the truth láwọn ọkọ wa ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ kò bá gbé fún wọn lójú àwọn ọmọ wa ẹ lọ. mi bá wa fẹ́ ẹ tún bá wa sọ káwọn èèyàn mọ̀ pé there is dignity in labour. Yes. When you sweat. Ẹ jẹ́ ká ṣiṣẹ́ like yes ẹ má jẹ́ ká rò para wa la fẹ́ máa ta a fẹ́ máa ta. Kò sẹ́ni tó ṣe olóṣó mọ́mì kò sẹ́ni tó ṣe olóṣó. Ìgbẹ́ yìí ò máa kí ń dà. Ṣe nǹkan tí ò dáa. There is always a repercussion for it. Èmi ti sọ fún yín. Èmi ti sọ tèmi o. Báwo ṣe ò tán? Bẹ́ẹ̀ni. Leg it hustle, it pays. Ọdìyẹ tí òkú lè jàgbàdo òun làwa ṣe encourage lórí bíbá yìí. Àbí tí mo ṣe ń bíbá yìí nìyẹn pé ẹ jẹ́ káwa náà jẹ́ olùrànlọ́wọ́ fún àwọn ọkọ wa. God bless you. Mọ́mì ìdíwé táwọn ọmọ ọ̀sìn ṣe tó ṣe ń rorí. Ladies wọ́n fẹ́ lo gold, wọ́n fẹ́ lo business fruit and they are not working. Wọ́n níṣẹ́. They are not ready to work and they because want wọ́n look up to àwọn these two pastors tó ń rí lórí kí ló mo fi sọ fún wọn pé ọlọ́mí inú wọn máa ń yaṣọ ni. And different phones tí wọn tí ohun tọwọ́ mi ò tó wọn fi gbọ̀ngbọ̀n fa at the end of the day it brings problem ni o. kò sí wọn ní tí onígbà bá lòun òfin gbá mọ́mọ́ mi. èyí tó ti fi sílẹ̀ kò ní parun. ẹ woru a lot of things tó ń ṣe àwọn ọmọ sí tó ní bright future tó máa tẹpá mọ́ṣẹ́ kẹ tó mọ̀ wọn á ní olóṣó náà ń ṣe ọ̀dà wọn ò ní ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ń ta bọ́dì wọn ni àní àwọn kan tiẹ̀ máa ń lo èdè ranu kan àwọn use what they have to get what they need ni mo ní ọ̀rọ̀ burúkú ni o you use what you have. mọ́mí àwọn tó tiẹ̀ ló láyé ọjọ́ ìdí ẹ̀ kó wà fún ọkọ ẹ̀ nínú ilé ló wá ń pín kiri. Ibo náà wà. There is always tragedy at the end of it. Bẹ́ẹ̀ni. Ọjọ́ tó rọ́lọ́ àwọn ọmọge ìsìn iṣẹ́ lóògùn iṣẹ́ ṣebí akàwé aláwìyé tó sọ pé ká tẹra mọ́ṣẹ́ ẹni. Ìtẹpámọ́ṣẹ́ ọ̀rẹ́ mi ṣẹ́ la fi ń dẹni gíga bí bàbá rẹ̀ kò lówó lọ́wọ́ bí ìyá ẹ̀ ò lẹ́sìn lẹ́kàn múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga apálarọ́ ìgúnpá ẹni iye kan bí ayé bá ń fi ọ lónìí torí pé o lówó lọ́wọ́ ẹ ṣọ́ra o bí ìdí bá bàjẹ́ torí ìdí ni ó dà èmi sọ tèmi ń bí o. Mami ìwé tó ń kà ń sí girama wọn kàwé kankan omi wọn kàwé kankan. Because àwọn máa ti bọ́dì àní ìdí gangan náà fi ń pàṣẹ ẹ̀gzáàmù ìdí ọmọ ní kí lóun fẹ́ lọ sí skul. Ìtọ̀ tó máa sọ fún wa lálálẹ́ tá a máa fi kẹ́kọ̀ọ́ lọ sùn. Báwo ni ẹ̀yà ìjókòó tó máa sọ fún wa lálálẹ́ ta ló ráyè yẹn mọ́ sí. Òun làwa fi ń ṣíra wa létí ń bìbà. Ọmọ fi sọ pé I don't want to be popular. Ọmọ teenager kó lọ mówó wá. Ìyá máa ní ṣèbí ọmọ lágbájá mú wá ìwọ náà lọ mú wá. Of course na attitude ti program bẹ̀rẹ̀ ìyá kan tó ń fi ọmọ 14-year-old tó ń gbé fún àwọn bàbá aláyé pé nǹkan tóun nílò òun fi mówó wọlé ọmọ òun fine
ó wá di páyé ọmọ ẹ bàjẹ́ ọmọ dàgbò délé ọkọ kò rọ́mọ bí ẹ ṣeun mo tiẹ̀ ti ń sọ̀rọ̀ kíní pé mo ti round up ọ̀rọ̀ sí ti sister mi Ṣadé ọ̀rọ̀ àmọ̀nẹ́ káàbọ̀ sórí ètò ṣẹ́rí òun ni mo fi ń sọ fún wa bíbá ìpè ṣẹ́ mo like please ẹ má jẹ́ ká mú àwọn èèyàn kankan pé you know like pé kíní bí di bàbá jẹ́ tó nídìí ni ó dá o there is dignity nínú iṣẹ́ téèyàn ẹ wo kí n máa ta pure water mo tún máa ẹ mọ kí èèyàn tún máa ṣakọ lórí pure water yẹn torí pé pure water yẹn èmi ni mò ń tà á kò ń ṣe pé àwọn èèyàn kan wá ń deposit wọ́n ti gba ògo ara ẹlòmíì lórí pé òun beauty nǹkan tóun ní I use what I have to get what I need wọ́n ti gba gbogbo ara ayé ẹlòmíì lọ wọ́n ti gbárí ayé ẹ lọ irọ́ tó bá jẹ́ náà ní bí òótọ́ ni àwa ò mọ̀ ìyẹn ni mò ń sọ lọ pé nílé kéwú nígbà tá àwa ń kékeré Arabic school yẹn ṣé ní òmò fi sọ pé ṣé ní tó bá tiẹ̀ jẹ́ pọ́n brainwash wa náà ni ẹ jẹ́ ká jẹ́ káwọn wá máa lọ Sunday school ẹ jẹ́ ká jẹ́ káwọn pastor yẹn jẹ́ ká jẹ́ kó máa bá wọn brainwash wọn kán ti máa sọ fún wọn pé bọ́dì obìnrin wọn ní temple àfọ́ àbá mo ìrántí kíní yẹn ẹ wò mo ti dàgbà kíní yẹn ò kúrò lọ́pọlọ mi níṣẹ́ náà ní pé àwọn obìnrin ara wa temple ni ipe bọ́ bá dà yà ní bọ́kùnrin bá ṣe ọ́ ti ń gba gbogbo re wa lọ mo bá wọn pé èèyàn kan wà gbáre pé obìnrin láti wà married and stay married bí marriage ò bá dẹ̀ work reason tó fi jẹ́ pé divorce ẹ mọ̀ mí ní kéèyàn kú síbẹ̀ máa ń sọ fún yín o abuse obìnrin women should not tolerate abuse. ẹ kálẹ́ mà. Yes, ma. Kú ètò talent. Ọlọ́run lọ bẹ létò mà. Ètò mẹ́tọ̀ la jọ pọ̀. Yes, ma. Mo kí gbogbo àwọn Alesians o. A kú ètò adẹ̀kú ijọ́ mẹ́ta o. Ìjọ kan pẹ̀lú mà. Ẹ má bínú mà. Amazing mi gan o. Èmi gan miss àwọn lovers yẹn. Àfikún tèmi kàn fẹ́ ṣe lé orí ìkan nínú ètò talent. Bẹ́ẹ̀ni mà. Advice ni mo fẹ́ fi wé. Àfarawé ò ṣeé ṣe. Bẹ́ẹ̀ni mà. Ẹ má jẹ́ ká ṣàfarawé ẹnikẹ́ni. Bọ́lọ́run bá ṣe dá wa ni ká fara mọ́. Lágbájá ń ṣe bákan tó dáa ó ń tẹ̀lé èèyàn ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ káwa ṣàfarawé wọn ní òṣèéṣe àbùkù ló máa ń gbẹ̀yìn ẹ̀ Ọlọ́run á ràn wá lọ́wọ́ o ilé wa ò ní dàrú. Àmín mà. Ẹ ṣé mọ́mì thank you ma thank you grandma. Ṣẹ́rí wọ́n ní tí ṣe òlà ọmọ inú àlà ṣẹ́rí Ọlọ́run ọba ò kí ń ṣọba àkà ìntàwọn abá rí tó jẹ́ pé à ń ṣiṣẹ́ wa fún bó pẹ́ bóyá akálòlò á pé bàbá Ọlọ́run á fa àlùbáríkà sí níjọ́ kan tí a bá sọ̀rọ̀ tínú tí a dẹ̀ ṣọlẹ̀ tí a dẹ̀ ń tẹpá mọ́ṣẹ́ àlùbáríkà máa wọ̀ ọ́ ẹ má jẹ́ ká wo aago aláago ṣiṣẹ́ pé ọ̀rẹ́ mi yóò ti ṣe pé kí n dẹ́nà wá òbí èyí táwa náà dánú ẹ̀ ló ń jóun a máa ń pressurize àwọn ọmọ wa èmi ti rí èèyàn bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ gbẹ̀ ní lágbájá wo bó ṣe fine ṣó fine tó ẹni kò fine tó ẹ náà ṣe bí lágbájá kan ló ń fẹ́ tàmẹ̀jù kan ló ń fẹ́ àwa gọgọ́ ń kórònú sáwọn ọmọ wa yìí ìyẹn náà wá fẹ́ lọ wo pé well màmá òun ní kinní kan ṣe kinní kan ọ̀rá lọ bí ṣe rí nǹkan tí lágbájá yẹn ṣe tó bóyá yẹn tẹ́ǹdì ni tó mu jẹ bí ò bá dìrọ̀ mẹ́lẹ́ẹ̀dá tàwọn ọmọ tiwa tá a ti kó kinní lé wọn lórí tó bá lọ ṣe yóò bu wa lọ́wọ́ Ọlọ́run má jẹ́ ká Ọlọ́run má sọ wá dàdọ́rùn mọ́tọ́ o ẹ jẹ́ ká tẹ̀lé ọ̀rọ̀ Olúwa àwọn òfin tọ́lọ́wọ́n bá ti là sílẹ̀ a lè yí padà lè yàtọ̀ sí àwọn òfin kan tá a kàn fi chọ́ọ̀kì kọ téèyàn lè erase ọ̀rọ̀ Olúwa ni ó ti wà nínú ìwé mímọ́ bó bá dẹ̀ ṣe là sílẹ̀ jẹ́ ká tẹ̀lé bọ̀wọ̀ fún ìyá àti bàbá rẹ kí ọjọ́ rẹ kó bá lè pẹ́ lórí kíní there must be a reason for that torí gbà mí téèyàn bá kàn wò gan pé these are guidelines ọmọ tó nà ya rẹ tó mọ̀ ya rẹ lójú o ṣí ni yóò tọmọ náà pa ṣé téèyàn bá ti ń fi kọrin sáwọn ọmọ láti kékeré tá a dẹ̀ jẹ́ pé òbí tó jẹ́ pé we supporting our children kò ṣe pé àgọ́gàn là ń bring morals wọn down ẹ má jẹ́ ká fi yẹra wọn fingers are not equal ẹ wò káwọ́ wa jẹ́ kí gbogbo àwò ǹjọ́ dọ́gba bó ṣe rí ìka kékeré ó níṣẹ́ tí ó ṣe fún ìka àtàǹpàkò torí ibi kan tá a bá fẹ́ fi ìka àtàǹpàkò wá wọ̀ tí ò lè wọ́ ìka kékeré àwọ̀ Ọlọ́run fi gbogbo wa ṣe kíní fúnra wa ni
gbogbo kan la máa jẹ́ doctor ó dá tí gbogbo wa nílé ayé tó bá yẹ pé doctor la ṣe ẹ dákun tí mọ́tò wa bá bàjẹ́ ta ní òtúnṣe bẹ́yìn bá ń kan wá ta ní òfò eyín wa bá a bá fẹ́ lọ òde ta ní òrànṣọ so ẹjọ́ ẹ má jẹ́ ká whatever táwọn ọmọ wa bá ní pé nǹkan táwọn ṣe yẹn ẹ má yẹ ká ní dandan you have to be an engineer you must be a doctor no tọmọ wa bá níṣẹ́ irun kíkọ́ lòun fẹ́ kọ́ tó bá yẹ pé àdúrà ní ká máa fi ràn pé iṣẹ́ irun kíkọ́ tó fẹ́ kọ́ yìí àṣeyege àṣeyè ló máa ṣe ń díẹ̀ ìwọ máa jèrè tiẹ̀ wàá rí tiẹ̀ ṣe ń bẹ̀ ó máa rí àdúrà ní ká máa fi kún fún wọn ẹ má yẹ ká ní ṣèbí dókítà lọmọ lágbájá ẹ má yẹ ká jẹ́ káwọn ọmọ wa lọ ronú para wọn o a ní kábàámọ̀ o àbámọ̀ ò sì ní kẹ́yìn ọ̀rọ̀ wa dẹ́nu àwọn obìnrin ẹ jẹ́ ká já ìyá rere lọ́dọ̀ ọkọ ẹ mú wá bẹ̀ yín bàbá wa náà tá a tọ́lọ̀ fi ń ṣo lórí ṣé ìdájọ́ yín ò sí lọ́wọ́ àwa bẹ́ẹ̀ bá rẹ́ wa jẹ́ Ọlọ́run ó dá yín lẹ́jọ́ yín ẹ má bínú sáàsì o bàbá lẹ jẹ́ fún wa o ẹ̀yin náà ẹ dákun ẹ take care wa ẹ ṣètò yín ṣé wọ́n rọrùn obìnrin tá a bá wá ya aláìmoore yẹn Ọlọ́run ó dájọ́ tiwa náà fún wa torí pé Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí àwọn obìnrin gidi wà o tó jẹ́ pé àwọn ọkùnrin gangan ni wọ́n fìyà jẹ wọ́n gbogbo sórí bẹ́ẹ̀ yẹn pọ̀ lọ́wọ́ mi rẹpẹtẹ ẹ lanu ni bó ṣe rí ìta bá wa ń put wọn dáhùn àbí à ń gbẹ́jọ́ wọn kiri à ń ṣe kiri kan kiri ìyẹn kọ́ ni ó sàn o torí pé àwa fi ń ra àlùbáríkà sórí àwọn ọmọ wa ni putting your mouth down does not solve the situation it doesn't wọ́n nínú ilé ẹni láti ń jèkúté onídodo ẹ jẹ́ ká Ọlọ́run á dá ọkùnrin yẹn lẹ́jọ́ ni bàbá tó bá fi iṣẹ́ sílẹ̀ láìṣe tí ò ń ṣe pọ́kùnrin tó jẹ́ pé kò sówó lọ́wọ́ ẹ̀ kò rí iṣẹ́ ṣe ṣafẹ́ kó lọ jalè ni àbáfẹ́ kó máa lọ máa gérí kó máa ta ní 30,000 tá bá ràn lọ́wọ́ kò pọ̀jù irú àwọn ọkùnrin bẹ́ẹ̀ kọ́ mò ń sọ ọkùnrin tó ní owó lọ́wọ́ tó wá fi ojúṣe wọn sílẹ̀ tí wọ́n ṣe tó tí wọ́n fi àjẹ wá láì irú ìyá bẹ́ẹ̀ yẹn Ọlọ́run máa gbọ́wọ́ àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn sókè ju ọkùnrin bẹ́ẹ̀ yẹn lọ torí pé ẹ̀yin fúnra yín lẹ́ta bá tira ìtìyín fún wa so èmi ò wá fọwọ́ sí pé ọkùnrin ń ṣe kinní kan káwọn obìnrin náà lọ máa ṣe èmi ò fọwọ́ sí yẹn o sísítà wa Láìdé Bákàrè má bínú èmi ò support yín lórí èmi ò tiẹ̀ ń wo kinní yín náà mi ò ń wò mí ti ẹ̀ ráyè tv rẹ̀ bá yí kinní mi sí ẹ̀rì tv mi ò tán tv rẹ̀ mi ò tán mi ò ń wò mi ò ń gbọ́ nísìnyí ṣe kinní ó pè mí kémi máa gbọ́ wáàsí ẹ bá mi lórí kíní ẹ̀rí kíní prophetess màmá wa tí mo gbé wáyé lórí Instagram báyìí live kíní wọn Olúwa gba ọpẹ́ ẹ̀rí mi ń bẹ̀ torí pé àdúrà náà ṣe gba ọpẹ́ wa àmọ́ bí tádùá ó ti gbà ibi ọba ti ń ṣe pé nìkan àbí yé pàrìpà ẹ lè rí mi ń bẹ̀ o tó bá yẹ pé ọ̀rọ̀ Olúwa ni wọ́n ń sọ ẹ bá mi ń bẹ̀ èmi dé díẹ̀ ni o torí èmi ò ń discriminate mùsùlùmí ni mí ibi tó ti ń ṣàdúrà ẹ bá mi ń bẹ̀ so ẹ dákun ẹ jẹ́ ká kó àwọn ọmọ wa sọ́nà tuntun ẹ má yẹ ká dúró lé àwọn ọkọ wa lórí ẹ má jẹ́ ká máa fèpè jí wọn torí à ń indirectly sọ fún àwọn ọmọ yẹn pé tán bá dàgbà kán má bọ̀wọ̀ fún ọkọ ní o then àwa bàbá náà ẹ dákun ẹ má jẹ́ ká máa fi ẹ̀ṣẹ́ fọ́ ojú àwọn ìyàwó wa ẹ má jẹ́ ká máa kíkì wọn torí tọmọ wa ọkùnrin bá rí bẹ̀ tá a bá ń ṣe possibility wa kọ́mọ yẹn dàgbà kóun náà máa ní yeah that's what daddy did to mommy kóun náà rò pé that's the right way láti fi bá obìnrin wí àìmọye ọ̀nà lẹ lè fi bá wa wí láì má kìkì wa ẹnu wa gbọ̀rọ̀ ń tòótọ́ ẹnu wa ń já wáyà bọ̀ ṣé orí bíbẹ́ wa lògùn orí fífọ́ ni ṣé kẹ máa pọ́ǹchì wa lẹ́nu kẹ máa pọ́ǹchì wa lójú wa ní solution Ọlọ́run á ṣàánú gbogbo wa ìta gbọ́lẹ̀ ní ẹ̀dá pẹ̀ jẹ́ ká mú lò ẹ má jẹ́ ká dànù sísítà wa opó bẹ́ẹ̀ bá ń gbọ́ wa o owó ilé àtọwọ́ admission commission àti gbogbo ẹ̀ mo ti sọ ẹ́ lé o Ọláwálé Marus àti yọjú ẹ̀ o bí èmi àtàbúrò mi wàláì àní bí èèyàn bá nírú Ọláwálé Marus nìkan lábúrò ó ti tó she's always there ma ní sister mi no mi ò lè dá yín dá ẹgbọ́n ti màmá ẹni tó kú tí mo ní à weekend mo ti ṣe kíní kọ́sí àwọn nǹkan kó wà tẹ́mi máa ń ṣe tí ò ń jáde síta kò lè jáde síta ni ẹgbọ́n tó ti ní à òun á fi 50,000 a máa send ẹ̀ sí the late ìyá Àdìjá tó Àdìjá náà ní ń tọ́jú àwọn yẹn àwọn sister Àdìjá tó jẹ́ olólùfẹ́ tiwa gan bí wórówóró ni sister yẹn ń ta wòsíwòsì Àdìjá lẹni tó kàwé jù nínú family wọn tó ń ṣiṣẹ́ kiri Àdìjá ní ikú ti mú lọ yìí àti lè pọ́lọ́run lẹ́jọ́ kò sí kóòtù fọ́lọ́run kò sẹ́njọ́ tẹ́ni tí ó lọ ẹ jẹ́ ká ṣe dáadáa
then ẹ jẹ́ ká tún máa bá àwọn ọmọ wa sọ̀rọ̀ torí ìtọ́lọ́run kó má yẹ pé àwọn ọmọ tí wa gan ni ó máa lọ búlì àwọn ọmọ lọ́mọ ó mo fi sọ pé ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ ṣàṣàṣàṣì níwájú àwọn dádì àbí ọkọ àti ìyàwó ká máa ṣe ọmọ bẹ́ẹ̀ adélé á máa fẹnu bà àwọn ọmọ ọlọ́mọ jẹ́ àwa òbí ẹ jẹ́ ká máa encourage àwọn ọmọ wa ni ẹ má ẹ̀ka ní kí ló wọ̀ yìí ẹ wo rú àwọn sísítà wa tán fẹnu ra wọn sọ gangan ìtàn ṣe gbogbo ọmọ ṣáìdá ni èmi gan máa ń sọ ń bìbà ó láwọn kan tẹ́mi gan ọmọ ṣáìdá tó yẹ pé mo pera mi padà wálé ni pé mi mà lè nítorí pé àwọn ọmọ kan just àbáwọn bàbá wa nínú Olúwa ṣe sọ àwọn ọmọ yàtọ̀ sọ́mọ èmi náà mo rèsì àwọn ọmọ kan tó ti dàgbà tó yẹ pé wọn sọ fún mi pé kí ni mò ń wérí fún bọ́ntáyé dancing ó ń bọ́dà ọmọ eléyìí ni gidi mo láti adjust ni máa dé wíìgì nírú ìjọ bẹ́ẹ̀ yẹn ni pé mo máa dé wíìgì ni máa dé wíìgì ni máa wọ ṣòkòtò máa ya wọ kíní lé lórí kí n lè look like a normal parent ẹ̀yin gbọ́ ẹ̀wò bí mo ṣe di kàkà di kúkú láàrin òyìnbó ṣé olúwa ẹ̀gàn òjò eégún tó ń jáde tọ́wọ́n máa wọ pé ṣé eégún jáde ni ṣé eégún kí leléyìí tọ́wọ́n ìwà máa wọ pé irú kí leléyìí ọmọ anífowó ṣe so I understand that so kí ni yẹn ń bọ́dà ọmọ yẹn wọ́n náà máa ń fi òun ṣe yẹ̀yẹ́ yẹn láńlẹ́dì so mo láti ṣe torí ṣe mo ti bá ní àwọn òbí ẹ̀dá ìwọ ló máa pàṣẹ fún mi ọmọ fi ní àwọn òwe kan jẹ́ ká yí padà o ẹ kò ní burú títí kíyà ló dọwọ́ ọmọ òun lọ́rùn kí máa parú òwe bẹ́ẹ̀ fọmọ tó yẹ pé kọ́ máa fọ ojúmọ́ tọ̀jọ̀ ẹ̀ kí n tún débẹ̀ kí n tún mú kíní bí ìdẹ̀ tún ní ṣe níwọ̀nba màá tún ní mo fẹ́ ṣe kíní màá dàbí kọ́lọ́rọ̀ ayọ̀tì kí n gbé kíní ọ́rẹ́ǹjì kíní mo wọṣọ búlù kí n wọ kíní sí èmi àwọn aṣọ tí mo sọ tán báwọn tíṣà bá lè sọ lójú mi kọ́ máa rò sínú wọn pé kí ló ṣẹlẹ̀ ọmọ ọwọ́ lọ tán ọmọ olú ẹ̀ náà máa gbẹgbẹ why does your mom dress like that why is your mom like that wí kíní kan your mom ṣe mo pé ọlọ́mọ ẹ̀kọ́ ọmọ ẹ̀pọ́ ọmọ olú ẹ̀ kò burú ẹ máa rẹ́rìn gbogbo ọ̀rọ̀ tèmi lára fẹ́ bá dẹ̀ tún kọrin sìn ẹ tún ní kíní ọlọ́run aṣáánú wa á jèrè àwọn ọmọ wa o gbogbo ẹ̀yin tẹ́ ń support wa lórí ètò yìí ilé àtọ̀nà yìí ò ní owó nìkan kọ́ o gbogbo support pátá bóyá ẹ̀ ń bá wa pèrò sọ́kọ̀ ni o ẹ̀ ń bá wa gbọ́ ni o ẹ pín fáwọn èèyàn míì tí ó gbọ́ nítorí àìmọye nǹkan àní ni mo ti ṣe program lórí ẹ̀ tó máa wò pé ṣé ẹ̀ka tún yìí máa díìlì pẹ̀lú irú nǹkan báyìí bá a ti sọ if only just like Bọ́láwálé ṣe sọ ní last week ipe ẹ má kàn gbọ́ nǹkan lórí bíbá ìkẹ́ ẹ̀kọ́ ṣe ẹ̀yin náà ẹ wo bí ṣe múra eléyìí dẹ̀ tún decent ní pé torí àwa nínú ilé ẹ̀yin náà ẹ wo láwọn òyìnbó tó yẹ pé kọ́kàn ti wọ nǹkan sí gbọ́kàn ṣẹ́ ti pé kí ló dé kí ló ti yà tiẹ̀ ṣe máa ń di kàkà di kúkú yìí ẹ kàn dẹ̀ imagine ọ̀nà mo fi jẹ́ pé ẹ jẹ́ ká ṣe dáadáa ẹ dákọ̀ àwọn àgbàlagbà náà tó dẹ̀ pé a máa ní kinní kan ara ẹ ṣe gbẹ báyìí that's why like we should be careful torí àwọn àgbàlagbà mo ti bá àwọn àgbàlagbà tó yẹ pé wọ́n fẹ́ gbẹ̀mí ara wọn lórí pé àwọn èèyàn ń búlì wọn lórí social media ẹ jẹ́ ká wo ọmọ kéékèèké tọ́mọ ẹ̀gán máa wò pé ń tòótọ́ kí ló dé pé tí ìyá tòun mo ti ṣe show yìí lọ́wọ́ wà lórí show ńjọ́ yẹn ọ̀rẹ́ ẹ̀yà láńlẹ́dì ó fẹ́ gbé wọn lọ jẹun mi ni máa kówó oúnjẹ lẹ̀ mo pa show ṣé mo pé mo lè wo pé àìmí ni fẹ́ kówó lẹ̀ ẹ mọ́ ṣe máa ṣe pé kíní yẹn ń bọ́dà ní ó nítorí èdè mi ó máa ń fi hùn ṣe pé kíní èyí ẹ̀ ń sọ irú èdè wo nìyẹn irú àwọn ìmúra ìyàwó bá kí lẹ́tí kíní yẹn ń wọ̀ yẹn kí ló ń wọ̀ yẹn ní tí mo dẹ̀ wọ̀ ní jàlábíà mi kó wọnú bọ́ọ̀sì àmọ́ kéèké ọmọ bí Ọlọ́run kọ́kọ́ sọ fún wọn pé ẹ̀gbọ́n mo sọ pé òun kọ́ ní mind your business bọ́ngbà tó yá gan tọ́pọ̀ lé lórí bóyá pé ẹ mọ̀ pé láńlẹ́dì mú lẹ́nu ṣẹ́rí nǹkan tí ẹ̀kọ́ làwọn kan pè pé kéèyàn ti sọ fún ọmọ wa láì èmi máa ń àwọn ọmọ mi láti kékeré wọ́n máa ti ní there is nothing wrong with you kíní kan kíní so kíní yẹn wà ń bẹ̀ fún the courage the everything you could tell ẹ mọ̀ pé ọmọ tó yẹ pé yeah that courage wà ń bẹ̀ bọ́ngbà tó dàbí pé gbogbo courage tó ní apá àti ẹ̀gán ò ká mo rí pé tí láńlẹ́dì fi lè sọ̀rọ̀ yìí apá àti torí àmọ́ tó bí èmi ọpá ti sọ yálà ìyá ọ̀rọ̀ fún wọn ó tún sọ pé how is that your business how my mom dress but bóyá ńgbà tó wá rí pé ó ń pọ̀ jù lọ́mọ yẹn tó wò pé no you are the reason everybody is bullying me on the bus why do you dress like that ó gbólóhùn tí kọ́kọ́ sọ fún wọn pé oh yeah because she's from Africa ń gbò yan tún ní why is it because she's a Muslim bóyá kíní ẹ̀gán ti wá pọ̀ jù fún làákàyè tí ẹ̀gán ló ṣe wò pé no mom don't come no mo wá wò pé ó dàbí mama bọ́ aṣọ ẹ̀kú yìí sílẹ̀ o bí n bá ti ń lọ torí ká ní Nàìjíríà ni ó ti lọ school kò sẹ́ni tí ó bí ṣé máa wọn nǹkan kan wà tó jẹ́ pé ó normal just like Halloween níbí báyìí wọ́n máa ń ṣọdún àjẹ́
nígbà tí landlady yìí kéré gan tí ò tí mọ̀ nǹkan kan máa post picture yẹn máa múra fún bí princess ṣé mo pé bí princess nígbà tó ti ń gbọ́ báyìí mo ní no èmi ò ṣọdún àjẹ́ bíbélì kọ̀yìn sí kùránì kọ̀yìn sí ọdún àjẹ́ mo sọ fún báyìí mo pé jókòó ni mo ní kò possible nígbà tó yá tó ní dandan mo ní kó bá wọ bùbá àti aṣọ òkè kó wọ aṣọ òkè kó wégèlè sí irújọ́ bẹ́ẹ̀ kó wọ aṣọ òkè kó wégèlè sí ó ṣe bá múra fún àwọn ẹ̀gbọ́n ẹ̀ gan bó bá ti dirú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ ti mọ àwọn agbádá táwọn ìyá wa ti rán fún àwọn native tọwọ́ fún wọn máa ní kó wọ̀ lọ kó máa wọ̀ lọ skúlù nígbà táwọn fúnra wọn gbọ́n wọn ti máa ní my mom doesn't celebrate Halloween wàláì candy gangan mi ò ní rà my mom tó mọ̀ kí báwo mo ṣe máa celebrate Halloween nígbà yá máa ń kọ́kọ́ wọ àwọn àǹkárá tán bá ti rán Fúlàní bá ti lọ Nàìjíríà máa wọ̀ fún nígbà tó yá lòun fún rẹ̀ gan tó ó ti gbọ́n no my mom doesn't celebrate Halloween ó kàn máa bẹ̀bẹ̀ ni ẹ mọ́ máa ṣe Halloween party ní school máa ń jẹ́ kó participate yẹn because mo wò pé èyí bí ìgbà téèyàn di private of gbogbo ẹ̀ ni Christmas sísìn èmi máa ń celebrate Christmas yìí o torí inú America ni mo wà ṣé bàbá sọ fọmọ yìí pé Christmas you can celebrate Christmas you mean celebrate Christmas yo mo dẹ̀ ń jó jẹ Christmas pàápàá à ń tọ Christmas tree Jésù Kristi à ń celebrate ẹ káàbọ̀ padà jàre sórí ètò. Hello, Auntie mi. Báwo ni jàre? Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Iṣẹ́ tẹ́ràn mi mo fẹ́ fún ẹni feedback okay, so kí àwọn èèyàn tó wà lórí platform kan lè rò wípé kò ń ṣe audio something or something like that. Oh yes, of course. I understand. Bẹ́ẹ̀ni. Lórí ìsọ̀rọ̀. Oh chairman, yes. Orí program náà mo ti sọ pé ọ̀rẹ́ ẹ̀ ni bọ̀bọ̀ yẹn. Mo dẹ̀ mọ̀ pé jọ law school ni. Ayọ̀ Láṣojú. Yes. So ó sọ pé òun máa break it in 3 places. Okay. Pé the first 10th of Ramadan. Okay. Ono wa fi 100,000 sílẹ̀. Oh, the second wow. one, 2019 to 21 or something like that of Ramadan. Yes. Another 100,000. Okay. Then no 11 then, to the last something of Ramadan, the last 10 days of Ramadan. So. Okay, another, yeah, so, 20 to 300,000 no, so. Look, but, wow, like 300,000. Ono ma fún mi ní owó yẹn. Ono ma fún mi ní the first payment ní lálẹ́ yìí àbí àárọ̀ ọ̀la or something like that. So, so bó bá ṣe ń fún mi, mama send it. Mo trust you. Wo Ọlọ́run ó bless you. Ọlọ́run á bless ìwọ náà. Torí ẹ mo ṣe porúkọ ẹ. Of course na alẹ́ mi ó ti gbà pé mo pè lórí kíní mo pè náà tí mo ní ọ̀rẹ́ ẹ̀ ni bọ̀bọ̀ yẹn ìwọ ni máa rán sí pé mi ṣáà lè rán iṣẹ́ tì. Ó ṣe wọn kọ́ mi. Ọlọ́run á bless Ọlọ́run á gbọ́wọ́ ẹ̀ sókè. Ọlọ́run á gbé ọwọ́ ẹ̀ sókè. Ẹ ṣeun. Thank you Wálé. Ẹ dákun ẹ bá mi rọ̀jò àdúrà fún gbogbo wọn. Kò fẹ́ kí n dárúkọ wọn but mo sọ pé ibi tọ́rọ̀ ń lọ ń sìn a ní láti máa dárúkọ ra wa. Of course now ìwọ náà ló jẹ́ kí n máa ṣe yẹn. ilé tí gbogbo wa ti jáde. Yes. Kó ní kálukú máa dárúkọ ibi tá ti jáde. Bẹ́ẹ̀ni torí aláti à ń kó àwọn èèyàn míì kọ́ lè mọ̀ pé dáadáa oore wà nú ẹ̀ oore wà nú ẹ̀ ẹ wà tìgbà tí Wálé ti promise ti 40k látòrí ìkíní so máa tún máwọn èèyàn 4 lọ́sẹ̀ yìí Adé Akóredé nìkan ni brother yìí again Ọlọ́run dìdí fi 10 extra sí ni. Ẹ bá mi fi brother mi lẹ̀ ọmọ pé mi àti ẹnìkan náà lọkùnrin ẹ bá mi fi lẹ̀. Brother Adé Akóredé èmi ò mọ bí olórí gbéyàn rí o ń bá lè yan tèmi mi ò mọ bí brother Adé Akóredé gbéyàn rí o ń bá lè yan tèmi ibì kan náà ṣálá gbéyàn rí o kàdàrá ó pàápọ̀ ni ṣùgbọ́n ẹsẹ̀ ló máa ń sáré o orí òré ibì kan. Ẹ̀yin ọmọdé wọ̀nyí ẹ tàdíreke o tàdíreke Bọ́dádé Akóredé ẹ dákun ẹ sọ fún mi ní sáàmù àṣírí sáàmù yẹn èmi máa ń ké báìbù mo ní báìbù lé o Ọlọ́run ò ní kó bá yín o. Ẹ dákun ẹ bá mi ṣàdúrà fún Wálé Maros àti chairman ìsọlọ local government àti my UK best caller 100k Ọláwálé ó tún ti lọ bá mi bọ́ ọ̀rẹ́ sọ̀rọ̀ o Ọlọ́run lè jọ gbogbo àwọn ọ̀rẹ́ bó bá tún wà ní kíní jọ sọ pé sister gbogbo náà kú mọ sister ẹ̀
kí ló tún fojú mímọ́ báyìí torí Ọlọ́run torí mò ń kọ́. mi ò lè porúkọ wọn. má wọrí á sọ̀rọ̀ lẹ́yìn ètò bá ṣe máa ń sọ á sọ̀rọ̀ lẹ́yìn ètò káti ẹ̀ ìdúpẹ́ tẹ́lẹ̀ iná. àyà wọn ń já láti. òṣì ọkàn bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n èèyàn kan pè mí páyà àwọn ń já kọ́ má búlọ́ọ̀gì àwọn. ṣé àwọn àgbàlagbà gan ẹ dákun ẹ má jẹ́ ká da búlì ẹ má jẹ́ àyà búlì torí Ọlọ́run ẹ máa ráwọn èèyàn míì ti máa ní ẹni Ọlọ́run mọ̀ kan pé fún wa ní 20k èèyàn kan ní kí n má dárúkọ òun ó donate $50 ẹ̀rí lórí pé àwọn èèyàn ń bẹ̀rù pé kọ́ má búlì àwọn ẹ jẹ́ káwa àyà pàápàá wa àgbàlagbà kí là ń búlì ara fún torí Ọlọ́run kódà ní tí òbí wà. àǹtí mi ẹ̀jẹ̀ fi ilẹ̀ ò ṣe jàre wálé ò ṣeun ẹ jẹ́ káwa àgbàlagbà náà káwọn èèyàn fẹ́ donate kẹ́rù máa bà wọ́n àwọn ò fẹ́ donate o I like what you are doing but I can't come on the program when you are doing it kẹ́rù máa bà àwọn èèyàn láti wá sórí program wa ẹ jẹ́ ká yẹ ṣe ọwọ́ wa wò ní tí òbí wa torí à ń gbára wa níwọ̀njú níbí báyìí ni torí àwọn èèyàn ní ohun tó rórúkọ àwọn làwọn ń lò àwọn ò gbọ́dọ̀ wá ní tí òbí wa o láwọn òbí mọ ní àrẹ̀mọ Olódùmarè òbí o àwọn kan ti ẹ̀ ń ṣẹlẹ̀ ń sì dẹ́ pé mi wàláì mò ń gbádùn ẹni bá gbọ́ wá sí tán máa kàn gbọ́ díẹ̀ báyìí ní máa rẹ́rìn kéékèèké pé mo dẹ̀ sọ o ẹ máa wojú o àwọn èèyàn kan lámì òróró Ọlọ́run lára o but it is well with us with our soul mo ti gbàsìkò yín a lè play orin Mr. Google lẹ́ni torí dátà iná ò sí gbogbo ẹ ṣe èmi máa ń wò ó ṣe fáwọn èèyàn o bọ́n mọ̀ pé gbogbo nǹkan tá a sọ lẹ́ni ọ̀rọ̀ owó iyebíye ni ẹ jẹ́ á sọ orin dọ̀la lágbára Ọlọ́run kọ́lọ́ má pẹ́ nìkan kan nu wa lókù àti gbórin wọlé àti gbórin Mr. Google wọlé so ẹ̀yin bẹ́ẹ̀ bá fẹ́ bá wa dá sí empowerment ṣe mọ̀ àwọn obìnrin àtàwọn ọkùnrin gbogbo ọ̀nà ní ìdìrànlọ́wọ́ o ẹ̀yin tọ́lọ́run bá gbọ́wọ́ yín sókè ẹ jọ̀ọ́ àwọn obìnrin yìí àtàwọn ọkùnrin náà ẹ jẹ́ ká empower wọn ẹ má rí tẹ́mi bá empower àwọn èèyàn fún ẹ má rí iṣẹ́ tó ń ṣe aláwọn ẹni tó wà ní Nàìjíríà máa wò wọ́n máa ra nǹkan yẹn tó ń tà gbogbo ẹ̀ àdúrà náà máa ṣe fún wa wọn ò ní ṣépè ìrówó tẹ máa ń gbé lọ ilé aṣẹ́wó yẹn bó jẹ́ bí bọ́tù mẹ́fà lẹ máa mú ni bí ẹ̀kẹ́ máa mú méjì ẹ donate owó bọ́tù mẹ́rin ẹ fi gbalada bí Ọlọ́run lè wé yẹn kó fi dárí ẹ̀ṣẹ̀ yín jìn àwọn ẹ̀ṣẹ̀ kankan so it is well with us so I love you all thank you very much for everybody for staying with me for sharing my show for supporting me Olawale Marus may God continue to uplift you our brother Gafar starts me Gafar Balogun may God continue to uplift you and every single person our chairman of Isolo local government ayé ò ní mú yín o re-election tó bá máa ṣe fún yín lágbára Ọlọ́run ẹ̀yin náà tún wọlé torí àárín gbogbo dáadáa tẹ́ ẹ̀ ṣe ẹ̀ sì ń dá sí tolúwa so bàbá àwọn ọ̀rọ̀ díẹ̀díẹ̀ tẹ́ bá ẹ mọ̀ pé àwọn politician lè ṣe kọ́ máa pa àwọn ọ̀rọ̀ díẹ̀díẹ̀ kan àwọn náà kọ́ ló máa kọ́ máa pa ní tí pátì bá ní ọ̀sán náà máa sọ Ọlọ́run àfi dárí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yẹn jì gbogbo wa ànírìnjọ ebi ń pọ̀ náà o àní kàgbákò o àwọn ọmọ wa ò ní dọmọ ọlọ́mọ o á jèrè àwọn ọmọ wa o iṣẹ́ wa tá à ń ṣe Ọlọ́run máa bá wa fàlùbáríkà sí o gbogbo ẹni tó ń tajà nù wa ẹ mọ̀ rere jẹ o àwọn ẹni tó ń ṣiṣẹ́ a máa rí promotion o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ Olúwa Ọlọ́run more anointing ministry yìí á máa kún sí ni gbogbo àwọn tó máa wá síbẹ̀ ìdámẹ́wàá wa ẹ jẹ́ ká san ó ṣe pàtàkì àwọn ẹni tó bá gbéṣẹ́ Olúwa dání tó ń ṣe ká máa fún wọn tó bá ṣàdúrà fún wa ká fún wọn tó bá lọ́wọ́ wa wọn ò tọrọ wọn ń ṣe báràbọ̀ ṣe Olúwa náà gbé dání so àní gbogbo wa ò ní dàrú o Aleshtar TV àti gbogbo àwọn olólùfẹ́ Aleshtar TV àbúrò ò ní ṣẹlẹ̀ sí wa thank you I love you bye for now.